láéláé ẹ mọ̀ wípé kánbó ló jọba nínú ìkàmùdù jọba gbogbo àwọn èèrà kìnìún jọba nínú gbogbo ẹranko pátápátá. Yorùbá ló làṣà ká wọṣọ ká dirun ká mọ̀yán kí ká ní tẹríba. Àṣà Yorùbá sì ní oúnjẹ aládùn ká mọ̀ ṣèbí tí Yorùbá náà ń fa. Ẹ mọ̀ wípé orílẹ̀ níjọba nípò nínú gbogbo ara ẹ̀yin èèyàn. Àṣà Yorùbá ló làṣà nínú Glo FM ẹ rí o. Látọkùn ètò yìí Bùkọ́lá Ayájítẹ̀rù tèmi ni ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Bùkọ́lá Ayájítẹ̀rù Olúyọ̀lé ọmọ àjòròsùn ọ̀rí Ìbàdàn ẹ̀bá ní ìsọ̀rí àyìnníran ní lọ sógun ìjà gbòòrò ìjà gbogbo ẹ̀yìn Ìbàdàn. Ọ̀kàrẹ̀ láyé ọmọ àgbọ̀ sásámọ́sá ọmọ àgbọ̀ yàyà mọ́mọ́yà òkè gúlútù igbó ṣàbàrí igbó sùúrù tí wọ́n ti kọ́mọ lógun. Ìwọ lọ́mọ òkè kan tí ń bẹ ní pẹ̀kun òpópó lé. Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìkúnlé olódò òkè lójú ogun ọbọ̀kẹ́ ń bẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlá Ìkúnlé jókòó bá bẹ́ lómi lọ Àgbàlá Ìkúnlé títò kókó ó sáré. Aya wọn nínú bàbá mi kan aya wa lọ́tàn ìlú ayé gbájú ọlọ́tàn Ìjẹ̀ṣà bẹ̀ ní ọmọ ilẹ̀ òbí. Tẹ́nigbọ́lá ọmọ àgọ́dọ̀ pro ní mo yọ ọ̀lẹ̀lẹ̀ lóró ẹlẹ́fọ̀n. Òkè kèké àṣàṣọ lóde ìgbàjọ gọ́dọ̀ tiẹ̀mí àṣàṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà. Èyí tẹ́rí lọ́jà ni wà fún mi nílé. Ayájítẹ̀rù lọ́tàn ayé gbájú òun látọkùn ètò yẹn ní orí Glo FM ní gbogbo ọjọ́ Sunday láago 4 ìrọ̀lẹ́. Gbogbo yẹn dà gírígírí ẹ̀rọ tìkẹ́tìkẹ́ kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gbẹ́tò tiwa ẹ wá nǹkan fìdílé ara kẹ́yà fìdílé nǹkan kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gbẹ́tò tiwa. Abala mẹ́ta lè tó ọ̀hún. Àkọ́kọ́ orírun wa abala kan nìyẹn. Ẹ̀kejì abala mòye abala kan nìyẹn. Ẹ̀kẹta abala kíkanjú ẹ̀rí o. Bùkọ́lá Ayájítẹ̀rù tèmi ni òun gángan látọkùn ètò yẹn. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹ yára fìdílé nǹkan. Yorùbá ló làṣà àṣà ní ti Yorùbá. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá. Orí jẹ́ ká ṣòwò ká jèrè ká kéré ọjà dénú lé ẹni tán ṣàjò kórí jẹ́ ká kéré délé o. Ìyá aláwùrà bí Ọlọ́run ọba oníjẹ́kẹ́ kú máa lójú. Ikú ò ní pààyàn rèwerèwe kẹ́kẹ́rẹ́ ọjà wá sínú ilé. Àṣà ní tiwa Yorùbá ló láṣà àṣà ní tiwa. Ẹlẹ́dàá olúmọ̀ ìjìnlẹ̀ tó mọ orí oníkálukú wa. Ọba lánàá lónìí lọ́la lọ́túnla. Ọba tó jẹ́ ọba lórí ọ̀sẹ̀ yìí lórí oṣù tá à ń bẹ nínú rẹ̀ yìí. Ọ̀kan ṣoṣo àrọ̀ gbìngbìn tí mi gbó kìjìkìjì. Ọba dániwáyé ọba tó mọ gbogbo tẹ́nìkankan ò mọ̀ pátápátá. Ọlọ́jọ́ ni yín nítorí pé ẹ̀yin lẹ láṣẹ lórí gbogbo ọjọ́. Ẹ̀yin lẹ láṣẹ lórí gbogbo tẹ́ ẹ dá pátápátá. Ẹ̀yin lẹ mọ̀ wá tẹ́ ẹ tún mọ̀ wá. Ẹ̀yin lẹ wá ń fi wá dára tó wù yín nítorí pé iṣẹ́ ọwọ́ yín náà la kúkú jẹ. Ọlọ́run lẹ́ẹ̀mọ́ jẹ́ o nígbà tí gbogbo tẹ́ ẹ bá dá tó bá ti papòdà Ọlọ́run ni yín nítorí pé ẹ̀yin làkọ́kọ́ ẹ̀ láfiwé ẹ̀ láfijọ́. Kò sẹ́ni tí ó mọ̀ sọ pé báyìí lẹ ṣe rí báyìí kọ́ lẹ ṣe rí. Àárín ní àsìyìn gbogbo iṣẹ́ rírí tẹ̀lé ṣe káàkiri àgbáńlá ayé. Aláàfin ọ̀run a gbé òṣùbà fún yín. Kọ́kọ́rọ́ orúkọ yín náà láti fi sílẹ̀kùn lórí ètò Yorùbá ló láṣà. Èmi á mọ̀ pé yín ní ọlọ́gbọ́n ìjìnlẹ̀ tẹ́nìkankan ò lè fi nǹkan kan wé nítorí pé ẹ̀yin lẹ́dùn tó ga ju gbogbo ènìyàn lọ pátápátá tí ń ṣọ̀run lókè lọ́hùn-ún. Kò sí bẹ́ẹ̀ èèyàn ti dá gbọ̀gbọ̀rọ̀ tó èèyàn mọ òkè ni. Kódà ọkọ̀ òfurufú tí ń fò yẹyẹyẹ lókè kò
kò lè ga tóbi tọ̀run ní ga tó ọgbọ́n ìjìnlẹ̀ lẹ́ni ẹ wá lóhun tó kúrú jù wá lọ ó nílẹ̀ tá à ń tẹ̀ ó lè mí ṣe mọ́ kíbò sí lórí ètò Yorùbá ló làṣà kí gbogbo àwọn tá à ń tẹ̀lẹ̀ ká dákun dábọ̀ ká rọra tẹ̀lẹ̀ o nítorí pé ẹni tó gbàgbà bá ṣe gbà láàyè kó mọ tẹ̀lẹ̀ kó mọ tẹ̀lẹ̀ jàù bí ẹni pé kò mọ̀ wípé ilẹ̀ ti gbé àwọn kan ni adáni wa yóò dá gbogbo wa sí ẹ̀mí owó gùn láṣẹ Olódùmarè tó ẹkú ilé báyìí là ń kára lé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà ẹkú ìkúnra onítà láboyún ojúgbòòrò kúkú ní tònídìrí àròkọ bá dúdú ní ti àwọn bàbá wa tí í ṣe àgbẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá nílé lóko lẹ́yìn oníkàkàkiri ẹ̀gbáńláyé gbogbo yín pátápátá ni mo ná ohun ìkíni èmi sí o mo kí yín mo ní akú bọ́jú ọjọ́ ṣeré gbogbo àwa tá à ń bẹ nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom níbi tá a wà yìí akú òjò wíníwíní yìí kádàníwá yóò túbọ̀ dákúdábọ̀ kojú mọ̀ bá wa lára mu mo tutù délé agbóde wa ní lónìí nítorí pé ó ń rọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ní jábọ́ látòkè gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà tẹ́ wá wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo yín pátápátá ni mo kí mo sì fẹ́ tọrọ káfàrà mo fẹ́ bẹ̀ yín pé kẹ́ dákun kẹ́ mọ́ bínú gbogbo ẹ̀yin èèyàn wa tó ṣe bíi pé tí mọ̀ wípé aago wa ti yí padà aago 4 ti orílẹ̀-èdè ibi tá a wà yìí òun ni aago 5 ìrọ̀lẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó délé aago 5 lẹ́ẹ̀mọ́ rí wa wò ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun dábọ̀ ẹ mọ́ bínú aago tìlú ìhòòhò là ń tẹ̀lé ẹ kúkú mọ̀ pé ibi náà là ń gbé àbíbò wa ní kí làwa fẹ́ ṣe ṣùgbọ́n inú wa dùn wípé ibikíbi tẹ́ ẹ ti láǹfààní láti mọ wù wá lẹ́ ń darapọ̀ mọ́ wa èyí tó ṣe pàtàkì jùlọ inú wa sì dùn nítorí pé àgbájọwọ́ náà báyìí lákòókò fi ń sọ̀yà ìfẹ́ yín àtìlẹ́yìn yín àdúrà tẹ́ ẹ ń ṣe fún wa ọ̀rọ̀ gbóríyìn tẹ́ ẹ ń fún wa gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Yorùbá ló làṣà gbogbo yín pátápátá ni mo kí o ẹ ṣeun ẹ kú ìfẹ́ ẹ kú àtìlẹ́yìn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni káàkiri jákèjádò Yúróòpù ni o Jámánì ni Faransé ni orílẹ̀‐èdè Amẹ́ríkà ni táàtì ẹ̀ lè kà gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin ajúnilọ́tẹ́ lè jú nínú wípé tó mo ṣèbá yín o ẹ mọ̀ pé béèyàn bá ṣèbá ó di dandan kéèyàn pẹ́ gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńláyé gbogbo ẹ̀yin tẹ́ jù wá lọ lọ́jọ́ orí tẹ́ jù wá lọ nínú òpó gbogbo yín pátápátá ni mo kí o ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà mo fìbà fún gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ pátápátá ẹ dákun náà ẹ jẹ́ kí gbogbo owó pe àwọn èèyàn ká pè wọ́n kí oníkálukú owó wà nǹkan fìdílé nítorí pé ètò Yorùbá ló làṣà ó ti bẹ̀rẹ̀ bí ṣe é bẹ̀rẹ̀ orúkọ tèmi ò wá yípadà Ọ̀bùkọ́lá Ajítàrùn lèmi ń jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkú tó jókòó sókè lọ́hùn èmi á máa júwe ara mi pé mi lọ́ọ́ máa dúláwọ̀ pàtàkì tó ń dán gọ̀jọ̀gọ̀jọ̀ nínú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá èmi ìbọn lọ ń bínú àwọ̀ wo ló tún lè dá ajé lè lọ tádà ní wáyé ti fún mi adúláwọ̀ ló pè ní ó ní mọ ọdún kí n mọ ọ̀rọ̀ kí n mọ ọ̀rọ̀ kí n sì mọ ọdún nínú ayọ̀ fún àṣà àti ṣe ilẹ̀ Yorùbá inú mi sì dùn wípé mo jẹ́ ọmọ Yorùbá inú mi dùn wípé mo jẹ́ ọmọ ọkọ inú mi dùn wípé mo jẹ́ agbáṣàgbà pàtàkì nítorí pé ìwúrí ńlá ló jẹ́ fún mi mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà lẹ fẹ́ràn àṣà lábẹ́ bó tilẹ̀ wù kó rí nítorí pé bí gbogbo wa bá káwọ́rọ̀ àwọn ajíniláṣà wọn gbé àṣà wa lọ kò wá ní dáa ká tún wá lọ bẹ̀rẹ̀ sí ní fowó máa ra àṣà wa padà lọ́wọ́ àwọn tó ti jẹ́ pé wọ́n ti fi ẹyin tí wọ́n ní wọ́n ti fi kó gbogbo àṣà wa gbogbo yín pátápátá ni mo kí ọmọ kì í kúkú wà kó mọ̀ nílé bàbá kó mọ̀ nílé ìyá Ìbàdàn nílé Olúyọ̀lé ibẹ̀ náà nílé bàbá tó bí mi lọ́mọ kò sì sí bí wọ́n ṣe ṣe ti Ìbàdàn láìsí Ìbàdàn kò lè sé mi ibẹ̀ la bí mi ibẹ̀ la gbé tọ́ mi ibẹ̀ ni mo ti rí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama iléèwé gíga kódà ibẹ̀ ni oríṣiríṣi nǹkan ọ̀tun gbogbo òrìn àjò tá a dé lónìí ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ àtìlẹ́yìn òrìṣà òkè ní Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn ṣe sì mọ̀ pé lábẹ́ bó tilẹ̀ wù kórí odò tó bá gbàgbé orírun rẹ̀ òjìjọ tó kí odò bí òun gbẹ ọmọ agbọ́ sátá mọ́mọ́ sá ni wá ọmọ agbọ́ yàyà mọ́mọ́ yà òkè burúkú igbó ọ̀sàbàrẹ̀ igbó sùúrù tán fi ń bọ àwọn baba ńlá wa níwájú olóògbòdo tiwa ìgbẹ́ eégún ni ọ̀tún olóògbòdo wa ìgbẹ́ eégún ni ẹ̀yìn ńkọ́ òsì ń kọ́ eégún yí wa ká à ń fi eégún dára tó wù wá ni kò sí ẹni tí Ìbàdàn gbà àtòkè ń rìn wá
àtàwọn tí ń bọ̀ láti rí oníkálukú Ìbàdàn ti fúnlẹ̀ wọ́n ti kọ́lé wọ́n ti ṣeré nílùú Ìbàdàn tiwa inú mi sì dùn wípé mo jẹ́ ọmọ ọbẹ̀ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí à ń wò wá náà tẹ́ jẹ́ ọmọ Ìbàdàn gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin tí à ń wò wá tẹ́ jẹ́ ọmọ Yorùbá gbogbo yín ni mo bọ̀wọ̀ fún wípé a kú oríire nítorí pé adániwáyé dá wa lọ́mọ Yorùbá a sì jẹ́ olólùfẹ́ àṣà tó lónìí àkànṣe ètò Ètò Yorùbá ló làṣà ẹ rí wípé ẹ̀rí àlejò lápá ọ̀tún mi lápá àlàáfíà mi bá a ti ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ èmi nìkan ṣoṣo ni lónìí ìdí tó sì fi jẹ́ èmi nìkan ṣoṣo ni pé ṣé ẹ mọ̀ pé ọjọ́ ìsinmi àkọ́kọ́ níbẹ̀rẹ̀ ọdún ọjọ́ tá a fi dúpẹ́ tí mo fi mọ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ètò Yorùbá ló làṣà ni kí sì nìdí àwọn àgbàbọ̀ wọn ní ọpẹ́ ní mọ́ ọpẹ́ ní sílé ayé o èmi ò wá fẹ́ jẹ́ aláìmoore tí ò moore tí ò mọyì òun la ṣe mọ́ ya ọjọ́ ìsọ́tọ̀ àmọ́ nítorí pé àlejò amòye wa pàtàkì tí wọ́n darapọ̀ mọ́ wa ní orí ètò lọ́sẹ̀ tó kọjá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá wọ́n sì ń padà òun ló jẹ́ ká fi àkànṣe ètò ìdúpẹ́ òun ló jẹ́ kó bọ́ sọ́jọ́ òní kò wá sí nǹkan méjì tí mo fẹ́ ṣe lórí ètò lónìí ju pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ètò Yorùbá ló làṣà ẹ sì mọ̀ pé ìgbàkúùgbà tí n bá ti jáde láti dúpẹ́ bá wọn èmi á mọ̀ mọ́rọ̀ ọ̀yànjú màá mọ̀ mu dání pé kó mọ̀ dé pé mi nìkan mo dá wa ọ̀rọ̀ ọ̀yànjú yìí náà wọ́n wà nà ń bẹ́ẹ̀ wò ná sórí afẹ́fẹ́ fóníkálukú wa tí gbogbo wa sì láǹfààní láti pè wá láti gbà wá níyànjú náà nígbà tí n bá ti sọ àkòrí ọ̀rọ̀ ìyànjú yìí tí mo sì ń fi ẹnu mi róbótò èyí tí mo kàn rọra fi ń gba ọ̀rọ̀ ìyànjú níwọ̀nba ọpọlọ orí ara tèmi bá a ti ṣe nù ṣùgbọ́n kó má bàa di pé a jẹ́ àfibisú olóore ẹ jẹ́ àsúré kọ́mọ́kọ́mọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí òjòjú ò tì wá iléeṣẹ́ Rolling Foundation tó ń bẹ ní Atlanta Georgia lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìpèníjà ojú òun ni àwọn náà ń dojú kọ gbogbo àwọn èèyàn tó ń la ká má ríran dáadáa ká má lè rí nǹkan tọ́nà rẹ̀ jìn wọ́n bá ní tù gbogbo ẹ̀yin olólùfẹ́ Ètò Yorùbá ló làṣà tẹ́ bá ti gbìyànjú o àǹfààní àti fún yín níbo ojú ọ̀fẹ́ láì lè gba kọ́bọ̀ lọ́wọ́ yín wọn ló ń bẹ ogunlọ́gọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti jẹ àǹfààní yìí mo wá gbàládùra wípé òkè òkè báyìí ní iléeṣẹ́ wọn mọ̀ rẹ̀ wọn ò ní táwọ́ náà o ìbànújẹ́ ó kéré ó pọ̀ ni kò ní jẹ́pin wọn láṣẹ Elédùmarè iléeṣẹ́ Ọ̀lànà Abíkagò bàbá wa ẹ fẹ́ gbé ẹrù lọ sórílẹ̀-èdè Nàìjíríà abẹ́fẹ́ gbé wá láti orílẹ̀-èdè Nàìjíríà ni iṣẹ́ ọ̀tun tí wọ́n ń ṣe nù kọ́nà ń dákun dábọ̀ kó ṣàánú fún gbogbo wa èèyàn wá fẹ́ kọ́lé sórílẹ̀-èdè Nàìjíríà onírú ìlú èbó ló ṣàfẹ́ kó bẹ̀ kò sí wàhálà Ọ̀lànà Abíkagò wọn bá yín gbogbo ẹ̀ délé yóò sì débi tẹ̀ ń fẹ́ láṣẹ Elédùmarè Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ Sweet Estate àwọn náà ni ká kọ́lé ká ralé ká talẹ̀ ká tà á ní owó wọ̀nba tàbí kẹ́ ẹ wá máa san díẹ̀díẹ̀ kẹ́yìn náà donílé Abẹ́òkúta Ìbàdàn bí wọ́n ti ń tàn káàkiri lò àgbà ọ̀jẹ̀ ni wọ́n sì ṣe àwọn aláyìíníke àgbéyàn wàrà nǹkan kan yóò di wàhálà Ọlọ́run ló fún wọn ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ Davis Creations Limited tí èmi fún ara mi di olùdásílẹ̀ iléeṣẹ́ yìí iṣẹ́ tèmi ò ju méjì lọ ju kí n ṣe olùdarí ètò níbi ayẹyẹ lọ bóyá ẹ wá fẹ́ ṣe ọjọ́ ìbí àbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ ẹ wá ń wá olùdarí ètò ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ ń wò ní ojú kan tẹ́ tí ń wò wá ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa níbẹ̀ 0 7 9 1 0 6 8 9 àti 0 ẹ lè pè wá nígbàkúgbà ẹ sì lè fi wáyà ránṣẹ́ láti láǹfààní láti bá wa sọ̀rọ̀ tẹ́ bá tiẹ̀ di olólùfẹ́ Ètò Yorùbá ló làṣà àǹfààní àti fún yín ní ìdá 10 nínú owó tó yẹ kẹ́ ẹ san bẹ̀ nítorí pé a ti ṣe níṣe wípé ìfẹ́ lẹ́nì fún ètò wa kí wá lóde táwa náà ní fún yín ní ìdá nínú owó tó yẹ kẹ́ ẹ san Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn Ọlọ́run wà mọ̀ kí gbogbo wa lẹ́yìn tó lónìí yóò kọjá bẹ́ẹ̀ lórí Ètò Yorùbá ló làṣà àwọn onímọ̀ ẹ̀rọ mi wọ́n ti ń gbìyànjú báyìí mo sì fẹ́ ní tí wọ́n fi lè mọ rí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa kí n bá lè mọ dúpẹ́ lọ́wọ́ oníkálukú yín ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ní iṣẹ́ kan àbí ẹ ní òwò tẹ́ ẹ̀ ń ṣe bí n bá ti ń dárúkọ yín ẹ láǹfààní láti fi òwò yín ẹ fi orúkọ òwò yín sílẹ̀ àti ohun tẹ́ ẹ̀ ń ṣe tẹ́bi náà lè mọ nọ́ọ̀bẹ̀ fún gbogbo àwọn èèyàn tó ń wò wá wípé nǹkan báyìí báyìí lẹ̀ ṣe o kí wọ́n bá lè mọ ẹni tó darapọ̀ mọ́ wa ẹ̀mí ìmoore la fi ń hàn ìdí tá a sì ṣe ń ṣe báyìí ni wípé bọ́mọdé bá dúpẹ́ orí àná ó di dandan kó tún rí ní ìgbà ọdún tó kọjá tí kì í bá ṣe àtìlẹ́yìn yín kò sí bó ṣe ṣeé ṣe oore ọ̀fẹ́ tá a ní òun náà ni àtìlẹ́yìn tẹ́ fún wa nítorí pé ẹ dúró tì wá ẹ ń wò wá ẹ ń fún wa ní ọ̀rọ̀ gbóríyìn ẹ jẹ́ kó dúró tì á gbogbo àwa olólùfẹ́ Ètò Yorùbá ló làṣà gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì gbàládùra wípé iwájú lọ́pẹ́ ìdí tí oníkálukú yín ò mọ rè láṣẹ Elédùmarè
àti láǹfààní láti gba ìpè kankan báyìí nítorí pé n ta bá wá lórí ètò gangan lónìí ó di dandan ká mẹ́nu bà irú nǹkan tí mo ní abáwá ọ̀rọ̀ yanjú ọ̀hún wọ́n sì náà ń bẹ fún gbogbo ẹ̀yin èèyàn wa ṣùgbọ́n mo fẹ́ mọ àwọn èèyàn títí ń darapọ̀ mọ́ wa ẹ dákun àwọn èèyàn wo ni wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò báyìí kí a bá lè bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá àwọn onímọ̀ ẹ̀rọ mi wọ́n ti ń gbìyànjú àti wá nǹkan tí wọn ó fi ní àǹfààní láti lè mọ ọmọ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ṣùgbọ́n nígbà tá à ń retí ọ̀rọ̀ yanjú tí mo gbé wá sórí ètò lónìí ọ̀rọ̀ ńlá ni ó sì ṣe pàtàkì kí oníkálukú wa kárí ọgbọ́n kan tàbí òmíràn kárí kọ́ lára ọ̀rọ̀ yanjú tí mo gbé wá ọ̀rọ̀ yanjú tí mo gbé wá sórí ètò Yorùbá ló làṣà lónìí ó ní ohun tá à ń pè ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn kí ni Yorùbá ń pè ní ìtẹ́lọ́rùn bóun ni tìtẹ́lọ́rùn ṣe jẹ́ ìbáṣepọ̀ wo ló wà láàárín ìtẹ́lọ́rùn àti àwọn ọmọ ẹ̀dá ènìyàn kí là ń fi ìtẹ́lọ́rùn ṣe kí ni ìtẹ́lọ́rùn lè yọrí sí fún wa nínú ìrìn àjò wa bá a bá jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn àwọn nǹkan wo ló lè jẹ́ ìbùkún fún wa nípasẹ̀ nínú ìtẹ́lọ́rùn wa àwọn ewu àbí ìjàmbá wo ní ń bẹ nínú ọkàn tí ò bá ní ìtẹ́lọ́rùn gbogbo àwọn tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yànjú lé lórí lónìí lórí ètò Yorùbá ló làṣà bí mo bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tí ẹ̀ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ náà láti mọ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyànjú ìtòrò ṣe pàtàkì kò sí àkórí ọ̀rọ̀ tá a gbé wá sórí ètò Yorùbá ló làṣà bí kì í bá ṣe ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wa ohun tá à ń rí ipa rẹ̀ lórí ayé wa bó o la ṣe lè ṣe tó fi dá wípé kínní ìfọ̀ọ́rẹ́ ni ó fọ̀ sí wa kò ní fọ ìfọ̀ aburú àwọn tá à ń jíròrò lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ń ṣàlàyé níwọ̀nba ọgbọ́n orí tèmi ọgbọ́n ọmọ orí tèmi kékeré yìí ìtẹ́lọ́rùn gẹ́gẹ́ bí òye mi ó jẹ́ ohun tí èèyàn lè pè ní níní ayọ̀ níní ìfọ̀kànbalẹ̀ níní ìdùnnú níní ẹ̀mí ìmoore nínú ohun tá a bá ní. ṣe rí wípé ọ̀rọ̀ tí mo kó pọ̀ kì í ṣe ọ̀rọ̀ kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ó ṣe pàtàkì fún wa láti ní ẹ̀mí ìmoore fún ohunkóhun tá a bá ní. lákọ̀ọ́kọ́ náà kí n tó mọ wíjọ́ oore ńlá kan bẹ tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn tó já wípé ó kàn wá dániwáyé nínú àánú rẹ̀ ni láti gbélé wa lọ́wọ́ òun náà ní ẹ̀mí o wípé a tiẹ̀ ń bẹ láàyè oore ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa kìí ṣe pé bóyá ẹ̀tọ́ mi ni mo gbọ́dọ̀ wà láyé ni ó kàn wù Ọlọ́run bá a bá tiẹ̀ wá fẹ́ mọ́ fi gbága pẹ̀lú àwọn nǹkan mìíràn oore yùn oore ọ̀tun ni ń pé a tiẹ̀ ń bẹ àìṣòkú ọdún tó kọjá ó ní iye àwọn èèyàn tá a mọ̀ tọ́dún yìí dì mẹ́rù lọ tó gbé wọn wípé tó ọdún yìí iléyá ó ti yá kò sí tó ní kálukú fẹ́ ṣe ṣùgbọ́n mi àtẹ̀yìn òun la ṣe ń bẹ̀ yìí mò ń wí níbi tí mo ti ń ṣayẹyẹ lọ́sẹ̀ tó kọjá mo ní ọ̀tọ̀ ní kákàtíkè ọ̀tọ̀ ní kàtíkè gan ojú sójú èèyàn ẹlòmíín bẹ tó jẹ́ pé ó gbìyànjú àti kàtíkè àmọ́ kúrú náà gan òjá ti kí òdúró ebi kọ́ ló ń ṣàánú wa ni kọ́lọ́ ń bá wa fún wa láǹfààní káti ẹ̀ lé dọ́gbẹ́ kàtíkè kó sì dúró sí wa lójú ṣé ẹ mọ̀ pé oore ńlá lọ́lọ́ ń ṣe fún wa àmẹ́ni tí kúrú náà ti gba gbogbo ojú rẹ̀ gan tó kàtíkè gan kàtíkè gan ò ráyè dúró sí ìwà láàyè kìí ṣe pé bóyá ẹ̀tọ́ wa ni ó kàn wọ Ọlọ́run nínú àánú ẹ̀ láti kà wá yẹ máwọn tí ó wà láàyè òun náà la ṣe wá jẹ́ wípé lábẹ́ bó tilẹ̀ wù kó rí ká mọ̀ dúpẹ́ pé mo mọ̀ ń bẹ láàyè o adániwáyé ẹ mọ̀ ṣeun mo èèmọ̀ ṣòkú o mo mọ̀ dúpẹ́ o àwọn ọmọ mi ń bẹ o ọkọ mi ń bẹ o ìyàwó mi ń bẹ o ẹbí mi ń bẹ láàyè ìyún lásán oore gbòógì òun ló jẹ́ nínú ohunkóhun ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní ìtẹ́lọ́rùn ara àwọn tó kọ́kọ́ mú wá sọ́kàn wa làwọn tá a ní àwọn tí ò tí ì tẹ̀ wá lọ́wọ́ tó sì ń wù wá ṣùgbọ́n já béèrè lọ́wọ́ ara wa wípé àwọn tá a ní ṣá ti dú iye ọpẹ́ tó yẹ ká dú fún ká sì mọ rántí ní gbogbo ògbà wípé bá dáni wáyé ṣe dáa ó ti dá nídàá wípé èèyàn kan ò ní ju ọ lọ ìwọ náà ó sì ní ju èèyàn kan lọ torí ẹ̀ náà ló ṣe já wípé irú Ọlọ́run nìkan ṣoṣo ni ò sí o irú ẹ̀dá pọ̀ lọ jaburata ni lábẹ́ bó tilẹ̀ wù kó rí tó o bá wò ó pé kí lèmi wá ní báyìí kí ni ohun tí wọn ò ní àwọn nǹkan wo ló ń bẹ tẹ́ni báyìí ní tèmi ò ní àwọn nǹkan yìí lọ́wọ́
Ọlọ́run ṣàánú fún wa ni kò sírú nǹkan tí èèyàn lè ní ní ayé ìtẹ́nìkan kan ò tí ì ní rí kò sì sí ohun tó o lè ṣaláìní rẹ̀ tí ò ń ṣe pé àwọn kan náà ti ń bẹ lábẹ́ bó tilẹ̀ wù kórí táwọn kan náà ní Ọlọ́run dákúndábọ̀ kó ṣàánú wa. Mo ti láǹfààní láti bọ̀ mọ rí àwọn èèyàn wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa. Ọmọọba Kọ́lá Abọ́dúndé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kú ìfẹ́, ẹ kú àdúró tí ètò Yorùbá ló làṣà. Bó lèèyàn ṣe fẹ́ dúpẹ́ fún ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ tí èèyàn gbé kalẹ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ọmọọba Abọ́dúndé, láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò Yorùbá ló làṣà lẹ́ti jẹ́ alátìlẹyìn fẹ́tò Yorùbá ló làṣà. Mo wá gbà ládùúrà pé lábẹ́ bó tilẹ̀ wù kórí láṣẹ Elédùmarè ọdún tuntun tá a wà nù rẹ̀ yìí yóò sàn wá sówó, yóò sàn yín sọ́mọ, yóò sàn yín sálàáfíà, ìgbéga ayọ̀ lójú yín ò wá mọ́ rí o. Ẹ ní rí kòrò lórí ọmọ, ẹ ní rí kòrò lórí ilé yín, ẹ ní rí kòrò lẹ́nu iṣẹ́ láṣẹ Elédùmarè. Ọdún tá a wà nù rẹ̀ yìí ọgbọ́n ọ̀tun yóò jẹ́ fún yín, ìrí ò wá yín rí lọ́tún, ìrí ò wá yín rí lósì, yóò wá yín lẹ́yìn àtiwájú láṣẹ Elédùmarè. Ẹ wá ní ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run. Ẹ̀mí yóò gùn ó tilétilé tẹbítẹbí yín láṣẹ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Ààrẹ, adúpẹ́ lọ́wọ́ yín nítorí pé mo rí pé ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo gbà ládùúrà fún yín wípé iwájú náà pẹ̀lú tí yóò mọ̀ré sí láṣẹ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà gẹ́gẹ́ bí mo ti wí. Bí n bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín náà ni wọ́n mọ̀ ọ̀nà ọ̀rọ̀ ìyànjú mi tí mo gbé wá sórí ètò wọ́n mọ̀ ọ̀nà sáfẹ́fẹ́ lónìí nítorí pé kò sí ààyè ẹjọ́ ju ọpẹ́ lọ. Ká ṣàmọ̀ dúpẹ́ ni, ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó rí wa, ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ lè mọ́ wò wá lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ ní òwò tàbí ẹ ní iṣẹ́ ọwọ́ kankan tẹ́ ẹ ń ṣe, ẹ dákun dábọ̀ ẹ forúkọ yín sílẹ̀, ó ṣe pàtàkì. Ọ̀gbẹ́ni Olúyọ̀lé Adégòkè láti orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan, mo ní odò tó bá gbàgbé orísun rẹ̀ ó di dandan kírú odò bẹ́ẹ̀ kó gbẹ. Ọ̀gbẹ́ni Olúyọ̀lé, Ọlọ́run ló fún yín lódìdí gbé yín fún ètò Yorùbá ló làṣà. Mo wá gbà ládùúrà fún yín wípé ẹ ní táwọ́ná, ebi ò ní pa yín tilétilé o, ẹ ní ṣàìsàn láṣẹ Elédùmarè. Ẹ kú ìfẹ́ wa, ẹ kú ìfẹ́ ètò Yorùbá ló làṣà. Ṣé àtìlẹ́yìn tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ ni àbí tẹ́ ń ṣe ní gbangba? Gbogbo ìdáwọ́lé tiyín náà láṣẹ adániwáyé, ìbànújẹ́ ò wá ní wọbẹ̀ lágbára Ọlọ́run. Inú mi dùn fún ìfẹ́ yín tẹ́ ẹ ní sí wa. Mo sì gbà ládùúrà wípé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ọ́rẹ́ sí láṣẹ Elédùmarè. Mo béèrè fún àlékún oore, àlékún ìgbéga, òkè lọ́wọ́ afúnni yín gbé, òkè náà lọ́wọ́ yín ò mọ̀ láṣẹ Elédùmarè. Tó gẹ́gẹ́ bí mo ti ń bá ọ̀rọ̀ mi lọ lẹ́ẹ̀kan, mo ní wípé ogunlọ́gọ̀ àwọn ènìyàn láláì nítẹ́lọ́rùn, ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sádániwáyé. Ẹ mọ̀ gbọ́ṣẹ́ mi nìkan ni. Nígbà tó wá ṣe léyìí fún Táyé, kí ló dé tó wá ṣe fún Kẹ́hìndé? Ẹ dákun dábọ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí, ìtẹ́lọ́rùn ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mi ti máa ń sọ, tí èèyàn bá mọ ìbẹ̀rẹ̀ ìṣòro òyàn, yóò dẹrùn fún yàn láti mọ àwọn tí èèyàn lè ṣe téèyàn lè fi dẹ́kun ìṣòro yìí àbí ìdààmú kí dààmú tẹ̀dá bá ní. Mo wá wòye, mo kó lákòótán, mo lọ mo bọ̀, mo wá wò pé kí ni àwọn tó ń fa ìnítẹ́lọ́rùn náà. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá, ẹ dákun. Àló, bàbá wa àbí màmá wa, ẹ dákun ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ó dàbí ẹni kó ti rebété. Àló, àti ń gbọ́ yín báyìí bàbá wa, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá, ẹ dákun. Ẹ káàsán, ọmọọba Kọ́lá Abọ́dúndé ló ń pè láti Manchester. Bàbá wa ọmọọba Kọ́lá Abọ́dúndé, àṣẹ ń kí yín lójú òpó náà ni, ẹ mọ́ bínú, wọn ò tètè láǹfààní àti bẹ̀rẹ̀ sí rí àwọn èèyàn tó ń wọlé. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò Yorùbá ló làṣà o. A dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú ìfẹ́, ẹ kú àdúrótì, ẹ kú àtìlẹ́yìn fétò Yorùbá ló làṣà. Iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ rè láṣẹ adániwáyé, ẹ ṣeun o, ẹ kú ìfẹ́ wa o. Ẹ ṣe gan ni ìyá wa, ẹ ṣe gan ni o, ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó fún ìdílé yín ní oore ọ̀fẹ́ láti gbé ètò yìí kalẹ̀. Ẹ ṣeun, a dúpẹ́ bàbá mi. A dúpẹ́ fún àlàáfíà àti okun ara tọ́lọ́run náà fẹ́yìn náà láti ìbẹ̀rẹ̀ ètò yìí tó jẹ́ ṣe pé láti ọ̀sẹ̀ dé ọ̀sẹ̀ Ọlọ́run fún yín lóore ọ̀fẹ́ bó ti wù bó kàn tiẹ̀ ṣe le tó bí
oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́yìn náà ní láti ṣe tẹ́yìn jẹ́ kó dín yín lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ náà adúpẹ́ gbogbo ọ̀nà tẹ̀ ń gbà láti má jẹ́ kí ètò àṣà ilẹ̀ Yorùbá àti èdè yìí kó parun Olúwa Ọlọ́run àánú yóò gbọ́wọ́ ẹ̀yin náà sókè o. Àmín bàbá mi. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa náà tí wọ́n jẹ́ orí tí wọ́n jẹ́ kí aṣọ jábọ́ lé ọrùn ìjìká o Olúwa máa fáwọn náà lágbára ní gbogbo ìgbà. Ṣé ẹ rí pàtàkì ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́ gbé wá ní ìrọ̀lẹ́ yìí kó tó di pé ẹ̀sọ̀ èyí tó wà lọ́kàn mi mo ní kémi náà ò tètè sọ ni. Bẹ́ẹ̀ni bàbá mi ẹ jẹ́ akọ́gbọ́n látara yín ẹ dákun. Ètò tẹ́ ń tà sọ̀rọ̀ bá lè ní ìtẹ́lọ́rùn. Yorùbá máa ń pálówó pé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. Bẹ́ẹ̀ni bàbá mi. Kò sí bí èèyàn ṣe lè wà láyé yìí tí ò bá nítẹ́lọ́rùn kò lè lálàáfíà. Kò lè gbé ìgbésí ayé àlàáfíà. Ẹni tí ò bá nítẹ́lọ́rùn yóò kàn fi ẹ̀mí ara rẹ̀ yóò fi ṣòfò láìtó ọjọ́ ni. Ikú òjijì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí Ọlọ́run rán láti jẹ́ kò ní lè jẹ́. Nítorí pé ẹni tí ò bá nítẹ́lọ́rùn ara rẹ̀ gan-an Sàtánì ó fi ṣe àgọ́ àìsàn. Àìsàn ẹ̀jẹ̀ ríru, àìsàn ìníbàlẹ̀ ọkàn. Àwọn tí àìnítẹ́lọ́rùn tá à ń sọ̀rọ̀ yìí ó máa ń fa owú jíjẹ. Owú jíjẹ dẹ̀rẹ́ kò sí tó owú jíjẹ tí ò lè fà. Ẹni tí ẹ bá rí tí ò bá nítẹ́lọ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ náà rọ yín wọn ìmọ̀ pẹ́ dú. Wọ́n máa ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀. Ẹ rí i pé tẹ́lòmíì bá ń gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run kan tiẹ̀ ṣáà ràn mí lọ́wọ́ jẹ́ kí n kàn tiẹ̀ lè kàwé mẹ́wàá. Tí n bá kàn tiẹ̀ lè kàwé mẹ́wàá ó ti tó gẹ́. Tí wọ́n bá kàwé mẹ́wàá yẹn tán tọ́lọ́run tó ń ṣe tó kà sí. Tí tó bá jẹ́ dá ènìyàn kan tó jẹ́ ṣe pé kò nítẹ́lọ́rùn ṣe ni ó mọ̀ fi ara rẹ̀ wé ó sì wá pẹ̀ tó báyìí. Kí ló wá ṣe mí tó jẹ́ ṣe pé èmi náà ò lè ní mẹ́sàn-án bíi lágbájá. Kí ló ṣe mí tí mi ò tètè bẹ̀rẹ̀. Bóyá tí n bá tètè bẹ̀rẹ̀ oríṣiríṣi wọ́n máa ń kùn ni. Wọ́n ń jẹ́dẹ̀ èèyàn kan tí tó jẹ́ ṣe pé wọ́n wé àwítúnwé asán. Àròyé sá ni wọn ò kí ń mọ ọ̀nà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wà ní àyíká irú àwọn báwọn yìí ewu ńlá gbà ló jẹ́. Fún èèyàn gan fún ara rẹ̀. Ẹni tí ò tó ní bàtà méjì tọ́lọ́run fún náà oore ọ̀fẹ́ láti ní bàtà mẹ́wàá. Ẹ rí i pé bàtà mẹ́wàá yẹn yóò tó máa wò pé ohun ò tí ì ní kankan. Tí báwọn èèyàn kan náà ń wo bàtà ẹgbẹ̀rún kan tí ìdá ìṣèbí kan náà ni wọ́n ti jọ ń bọ̀ nínú ìrìn àjò ayé. Ìwà burúkú gbà ni kì í dẹ̀ jẹ́ kí ẹni tó bá ní ó láyọ̀. Ìtẹ́lọ́rùn yìí lórí ohun gbogbo dẹ̀dẹ̀ yẹn gbọ́dọ̀ ní. Kì í ṣe nípa ohun ìní gan lásán. Gbogbo ọkọ èèyàn gbọ́dọ̀ nítẹ́lọ́rùn lórí ọkọ. Èèyàn gbọ́dọ̀ nítẹ́lọ́rùn lórí aya. Lórí ọmọ tọ́lọ̀ ń fún yàn gan èèyàn gbọ́dọ̀ nítẹ́lọ́rùn lórí ẹ̀. Olúwa ẹni tí ò bá rí bá wọn míì wà tó jẹ́ ṣe pé ńgbà tí wọ́n bímọ kìíní obìnrin wọ́n bí kejì obìnrin wọ́n bí kẹta àìnítẹ́lọ́rùn wọn ẹlòmíì bí obìnrin 12 níbi pé ó ti dandan mo gbọ́dọ̀ bí ọkùnrin tí wọ́n nítẹ́lọ́rùn tí wọ́n mọ̀ pé Ọlọ́run ló ń sọmọ. Tó sì wù ní fẹ́ dà á. Ẹlòmíì sì bí débi pé k'Olúwa dáríjì wá tó jẹ́ pé bí tó ti ń wọ ọkùnrin yẹn lẹ́mí ẹ̀ pín sí lórí. Ẹlòmíì wọ ọkùnrin tó jẹ́ pé ńgbà tí ó lọ bí ọkùnrin ẹ mọ́ sabodakọ tí wọ́n bí káàkiri tó jẹ́ ṣe pé akọlẹ̀ ẹ̀pì ṣùgbọ́n gbogbo wa rẹ̀ obìnrin ni. Nítorí pé kò nítẹ́lọ́rùn tọ́lọ́run ṣe fún un. Àìnítẹ́lọ́rùn yẹn ó léwu gan. Ìdí nìyẹn tí Yorùbá fi sọ pé òun ni ọba ìwà. Kò sí gbogbo wa tá a ti ń sọ̀rọ̀ ọba lórí ètò yìí. Ọba rẹ̀ ní ìtẹ́lọ́rùn. Ohun
oyún gangan nípìnlẹ̀ wọ ọmọlúàbí bẹ́ẹ̀ oyún ìpìlẹ̀ rẹ̀. ẹ bá nítẹ́ lọ́rùn gbogbo lóní ohun gbogbo pátápátá kò sí tó kù sí tí ò tí ì ní èdè ẹni ẹ tó fi jẹ́ ṣe pé ẹ bá láwọn èèyàn wa pàápàá jùlọ àwọn aláwọ̀ dúdú ó nira fún wa láti nítẹ́ lọ́rùn nígbà tí èèyàn bá ṣe pé ọmọ 100 ọdún tó ṣẹ̀ṣẹ̀ ń wáyàwó tuntun ó ti bímọ àwọn ọmọ rẹ̀ ti bímọ ó ti bímọ káàkiri ti kò sí nǹkan kan tó jẹ́ ṣe pé ẹlòmíì ní 100 ọdún tí àwọn olóyìnbó ń pè ní 80 lọ́sẹ̀ṣẹ̀ ń wá bísínẹ́sì tó lè gbẹ̀mí ẹ̀ tó fẹ́ ṣe nítorí pé àwọn kan tó ti ń lówó wọ́n ti lówó jùlọ wọ́n ti ra mọ́tò tó tóbi jùlọ ibi tó bá ti ṣe kàbàkàbà bóyá ọdún 10 lọ́lọ́run fún un láti lò sí ó lè jẹ́ pọ́dún kan ní olùsí nígbà bá lọ tọwọ́ ẹ̀ bọ́ sọ̀ọ̀lọ̀ àìnítẹ̀lọ́rùn máa ń jẹ́ káwọn èèyàn jẹ gbèsè wọ́n jẹ́ pé wọ́n jẹ gbèsè. yóò mú yàn jẹ gbèsè ńgbà téèyàn bá yan kà á síbi tọ́wọ́ rẹ̀ ò tó. wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní àwọ̀lúmọ̀tẹ́ ìwọ̀n ara rẹ̀ ló mọ̀ tí èèyàn bá ti nítẹ̀lọ́rùn á torí bọ́ tí ò yẹ kó ṣe ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ owó ẹgbẹ́ tí ò yẹ kó wọ̀ ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó sogejoge ìyá rẹ̀ lọ. torí náà ẹ̀mí ìtẹ́lọ́rùn tí èèyàn gbọ́dọ̀ mọ gbàdúrà fún ní gbogbo ìgbà ni ó máa ń jẹ́ kí ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú Ọlọ́run kó nítumọ̀ ó máa ń jẹ́ kí èèyàn lẹ́mìí ọpẹ́ ó máa ń jẹ́ kí èèyàn ó lè wo ẹ̀yìn wò kó mọ ibi tó ti ń bọ̀ ó máa ń jẹ́ kí èèyàn ó lè ṣoore fáwọn èèyàn ó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn gan ó gùn ó máa ń jẹ́ kí ọkàn èèyàn balẹ̀. ìfọ̀kànbalẹ̀ ọ̀tún ló wà ní ayé èèyàn. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan nìyá wa o. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ ọmọọba inú mi dùn wípé ẹ ṣe gbogbo àlàyé yìí fún wa kìí ṣe àwàdà lónìí ẹ dákun gbogbo ẹ̀yin bàbá wa àti màmá wa tẹ́ ń wò wá nílé ìtẹ́lọ́rùn ń lọ̀rọ̀ yànjú tí mo mú wá sórí ètò ọmọọba ká tó yọ̀ǹda yín ṣe fẹ́ gbìyànjú abala kíkanjú. mi ò kàn tí ọmọ pé wà lónìí ó yà. ohun akọni ohun àwọn lẹ fẹ́ mú. ẹ sọ nínú àlàyé yín níbẹ̀rẹ̀ ètò pé. ohun àwọn lẹ fẹ́ mú ẹ sọ. ẹ fún mi ní kẹfà. nǹkan míì ti wà pẹ̀lú ìbéèrè kẹfà ìbáṣepọ̀ ẹ̀yin àti ìbéèrè kẹfà yìí ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ tó ẹ parí òwe yìí ọmọ tó ń bẹ lókèrè ń ló lè mọyì ilé kí ni parí rẹ̀ ọmọ tó ń bẹ lókèrè ń ló lè mọyì ilé. ẹ ṣàlàyé yẹn tó bá tí mọ̀wulẹ̀ mọ mẹ́fò mo gbọ́ rí. ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá lélẹ́yìí báwo ni Yorùbá ṣe ń pe àwọn ìbejì ní ọ̀nà mìíràn ẹ dárúkọ Yorùbá mìíràn fún àwọn ìbejì tá a bá fẹ́ pè wọ́n ní ìbejì kí la tún lè pè wọ́n. èjì rẹ èjì mọ. mo ń gbọ́ yín o bàbá mi èjì rẹ. èjì rẹ la máa ń pè wọ́n èjì rẹ. àmọ́ tí wàá gbọ́ kan kò yé mi dáadáa. wẹ́nẹ́wẹ́nẹ́ lójú orogún. ṣe fẹ́ kì wọ́n ni. inú oríkì náà ló kọ wọ́n wọ̀. a tún lè pè wọ́n ní ẹdúnjọbí náà àbí bò wá ní. ẹdúnjọbí ẹdún wẹ́rẹ́wẹ́rẹ́ orí igi. ó ti dà bẹ́ẹ̀ ó yẹ wá súré ẹ bá wa ṣe àyàn ògùnfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ yìí ní kánmọ́kánmọ́ repetition kí ni àyàn ògùnfọ̀ rẹ̀ ìbéèrè mo ti béèrè rí ẹ̀ gbọ́dọ̀ mọ́ gbà repetition kí ni àyàn ògùnfọ̀ repetition bí kéèyàn máa sọ̀rọ̀ kí lẹ pé. àwítúnwí ẹ kú gbìyànjú presentation ńkọ́ presentation. ìgbékalẹ̀ option wa ńkọ́ ẹ máa gbọ́ option wo lo ní báyìí kí ni option tó ní a bá ń sọ̀rọ̀ nínú gbólóhùn kí ni Yorùbá rẹ̀ dákun. option. bẹ́ẹ̀ni. option tó ní àbí. bẹ́ẹ̀ni. ẹjọ́ mo ń bọ̀. ṣé ẹ ṣe pé fẹ́ béèrè lọ́wọ́ èèyàn kan gbàtẹ́ ilé ń bọ̀ wọ́n lẹ ti fẹ́ gbọ́ pẹ̀lẹ́ gbọ́gù lulẹ̀ ó tẹ̀. irọ́ àǹfààní téèyàn ní. option tẹ bá mo mọ̀ pé ẹ là
ó ti dà bẹ́ẹ̀ ó dà ẹ já rọra dá dúró níbi tó dúró sí àbí kí lẹ́ni mo wí. ẹ tẹ̀ ti gbìyànjú ẹ ti gba bóyá kan àti kan bóyá nǹkan àtàbọ̀ máa pè ní àbẹ́yọ kan ṣá ẹ ti gbìyànjú. Àkílódé lọ́sàlejò tí ó tì yín lẹ́yìn. Ọ̀sán àwọn ará ilé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ yín tó bá jẹ́ pé àwọn ará ọ̀tá wà lẹ́gbẹ̀ẹ́ yín ni wọ́n á gbèjà mí. Wọ́n gbèjà yín àwọn ará ọ̀tá náà sọ̀rọ̀ mi tán wà mo ti gbọ́ yín gbà náà. Lọ́fíìsì ètò Yorùbá ló làṣà ẹ ti gbìyànjú. Inú mi sì dùn fún gbogbo àwọn àlàyé tẹ́ ṣe fún wa lórí ìwà tẹ́lọ́rùn. Ẹ dákun lénìí ọ̀tún ni ètò lónìí ẹ dákun ìwà tẹ́lọ́rùn ohun tí mo ti ṣàkíyèsí ní àyíká wa ní gbogbo ibi ni mo ti fún wọn ní lọ́fíńdà lórí ètò Yorùbá ló làṣà àwọn náà sọ wọ́n ní kò sáwọn ará ọ̀tán lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n bá ti kí àwọn lẹ́yìn ará ọ̀tán ti ń kí wọ́n lẹ́yìn bá tó gbogbo ẹ̀yẹ́ lórí ètò Yorùbá ló làṣà bàbá ẹ ń wájú bàbá wa ẹ ń ríran o ṣé pé mo ti padà dákẹ́ báyìí mo ò wí kankan mọ́ ètò kù sí ìbẹ̀yìn ètò ńgbà náà tí gbogbo ẹ̀yẹ́ olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ẹni tí mo tún rí báyìí bàbá wa Azeez Larry láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn náà ń darapọ̀ mọ́ wa wọ́n ní kí Ọlọ́run máa ràn wá lọ́wọ́ Ọlọ́run ni bàbá wa ọmọ bàbá wa Jágbe Mọ́gẹ̀fẹ̀rí bàbá wa ẹ dàgbà ẹ dògbó láṣẹ Elédùmarè ọdún tuntun tá a wà nù rẹ̀ yóò san wá sówó yóò san wá sọ́mọ àgbàlẹ̀ jẹ́ fún wa àwòkọ́ṣe rere rẹ̀ sì jẹ́ fún wa láṣẹ Elédùmarè ẹ wàá dàgbà ẹ dògbó ẹ ní fàìsàn lògbà lọ́nà Ọlọ́run ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká rí orúkọ yín tó bá yẹ pé ẹ ní iṣẹ́ tẹ̀ ń ṣe àbí òwò mo láǹfààní láti ṣèpolówó ọ̀fẹ́ fún oníkálukú lónìí nípasẹ̀ pé mò ń dúpẹ́ fún gbogbo oníkálukú lórí ètò Yorùbá ló làṣà tó bá yẹ pé ẹ ní òwò kan tẹ̀ ń ṣe ẹ lè sọ tẹ̀ ń ṣe sílẹ̀ fún wa ní ojú òpó báyìí kémi náà lè láǹfààní láti ṣe ìfọn rere irú nǹkan tẹ̀ ń ṣe yìí bàbá wa ọ̀gbẹ́ni Adébáyọ̀ Jamiu Adéṣọlá àwọn náà ń darapọ̀ mọ́ wa lórí ètò mò ń rí yín báyìí lójú ìkànnì ìkọjú síwèé tẹ̀ tí ń wò wá mo kí yín o bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn fún ètò Yorùbá ló làṣà mo gbà ládùúrà wípé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ ré sí láṣẹ Elédùmarè mo wá gbà ládùúrà wípé ọdún yìí yóò san wá sówó yóò san wá sọ́mọ yóò san wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀ ìgbéga ni ó jẹ́ ìpín gbogbo wa láṣẹ Elédùmarè àwa ní àìsàn àní rí dààmú lágbára Ọlọ́run ọba gbogbo yín pátápátá ni mo kí ẹ̀yin tí a bá tún ṣe ń wò wá ẹ láǹfààní láti dárúkọ yín kí n bá lè mọ ẹni tí wọ́n ń darapọ̀ mọ́ wa kí n bá sì lè mọ bí wọ́n ó ṣe dúpẹ́ tó ọmọọba Kọ́lá Ọbádúndé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àlàyé tẹ́ ẹ ṣe fún wa bàbá wa ní ìtẹ́lọ́rùn nǹkan ńlá ni wọ́n lóun gangan ní ìpìlẹ̀ òun ní bàbá wa kò síwà téèyàn lè ní bẹ́ẹ̀ yóò bá fi ìtẹ́lọ́rùn ṣe ìpìlẹ̀ rẹ̀ irú ìwà bẹ́ẹ̀ kò lè dúró rẹ́gírẹ́gí dáadáa wọ́n sì ṣe lálàyé wọ́n ló ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ wa láti jẹ́ ẹni tó mọ ọpẹ́ dú kí a máa dúpẹ́ nínú ọpẹ́ wa yìí gan yóò lè fún wa láǹfààní láti ní ìbáṣepọ̀ tó dúró dáadáa pẹ̀lú adániwáyé tó dá wa torí Ọlọ́run fúnra rẹ̀ kò fẹ́ràn ẹni tí ò bá nítẹ́lọ́rùn yóò mọ wò pé tí mo tiẹ̀ ṣe ìṣó ti dúpẹ́ rẹ̀ náà ká fi wá àwọn èèyàn ẹlẹ́ran ara gan síra wa ẹni tó ṣoore kékeré kan fún lànà tí ò dúpẹ́ tí ò mọ́ lóore tí ò tẹ́ lọ́rùn ṣé yóò wù ọ́ láti tún ṣe míì fún ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ni kì í ṣe èèyàn ṣùgbọ́n mo wá wí gangan kó tó di pé bàbá wa pè wá wọlé lẹ́ẹ̀kan ohun tí mo sì wí òun náà ni wípé tó àwọn ọ̀nà wo lèèyàn fi lè mọ̀ àwọn ọ̀nà wo gan ni èèyàn fi lè mọ̀ èèyàn fi lè wò pé tọ̀ àwọn nǹkan yìí gangan àwọn nǹkan wo ni wọ́n ń fa àìnítẹ́lọ́rùn àwọn nǹkan wo la lè pè ní àkòrí ìdí téèyàn fi nítẹ́lọ́rùn àbí àwọn ìwà wo lẹ́ẹ̀rí lára ẹni tí ò nítẹ́lọ́rùn tẹ́ fi mọ̀ pé ẹni tá à ń wí kò ní ìtẹ́lọ́rùn rárá ẹni tí a bá ṣe ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní láti pín ìròyìn ayọ̀ Yorùbá ló làṣà kẹ́ ẹ pín káàkiri kẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè ní àǹfààní láti túbọ̀ mọ wò wá nítorí pé bí wọ́n bá ṣe ní àǹfààní láti túbọ̀ mọ wò wá yìí yóò lè fún wa ní àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ oníkálukú gbogbo àwọn èèyàn tó ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ pín ìròyìn ayọ̀ àwọn olóyìnbó ní ṣíàṣíàṣà ẹ pín káàkiri àkọ́kọ́ nínú àwọn tí mo pètò sílẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ ìyànjú wa lórí ètò lónìí ó ní àrùn àkọ́kọ́ tí ò nítẹ́lọ́rùn tó máa ń ní ó ní àrùn jíjẹ́ aláìmoore bó
lèèyàn ṣe lè jẹ́ aláìmoore nípasẹ̀ téèyàn bá gbogbo ohun téèyàn bá ní tó ń bẹ láyìíká èèyàn ó ṣàjẹ́ wípé gbogbo ohun tó ń jáde lẹ́nu èèyàn ni wípé kí n mo wá ní n ò mọ̀ ní nǹkan kan n ò mọ̀ ní nǹkan kan irú bàtà ilé mi wá ní ẹni tó ní irú bàtà tó jẹ eléyìí lọ ń kọ́ kí èèyàn wà kó jẹ́ pé kò sí oore kankan tí ń fọ̀ jáde látara nǹkan tó ní. mo wí nǹkan kan nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan mo ní béèyàn ò bá tiẹ̀ fẹ́ wá dúpẹ́ ohun kankan mìíràn kéèyàn dúpẹ́ orí ẹ̀mí nítorí pé ẹni tó bá wọ Ọlọ́run ní dá sí ẹni tó lọ ń bá sì dá sí kìí ṣe ẹ̀tọ́ ó kàn wú nínú àánú rẹ̀ láti kàwáyé máwọn tó dá sí ni kò sì sí tá a lè ṣe lábẹ́ bó tilẹ̀ wù kórí agídí òràn ìgbéraga òràn tó wà ńlẹ̀ ẹni tó lọ ń bá wù ní ó dá sí bó wá làwọn èèyàn ṣe ń jẹ́ aláìmoore béèyàn bá wo àyíká rẹ̀ tó wora rẹ̀ èmi kí wá ló dé tèmi náà ṣe lélẹ̀ kéèyàn máa fi ẹ̀mí ìmoore àìmoore kó ṣáà máa fi hàn ní gbogbo ìgbà ẹ wò ká tí ń bẹ lọ́wọ́ gbogbo wa yìí nígbà tí mo jọ́mọ píníṣí oníkíní ti dúró sínú ọpọlọ àgọ́ orí mi báyìí tó ti dúró síbẹ̀ kí ni mo fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé tá a bá wo ìka ọmọ ọwọ́ gbogbo wa yìí bá a ṣe ń wò yìí kò dọ́gba ìkánjù kan ní ìkánjù kan àwọn ará Ọ̀fà ló ní ìkan òjù kan nílé ọlọ́fà mùtọ́ lómi ọmọ àbíṣídó kọ ṣe rí pé ìkáwọ́ wa yìí àìdọ́gba àká yìí lásán ó ti tó láti jẹ́ kó yé wa wípé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àǹfààní ń bẹ fún èèyàn kan láti ní nǹkan kan jù yàn lọ àǹfààní sì ń bẹ fún àwa gan náà láti ní nǹkan ju ẹlòmíràn lọ ìyún lásán tún fún wa láti mọ̀ wípé àìní nǹkan ọ̀hún lónìí kò túmọ̀ sí wípé àní ni o torí adániwáyé tí gbogbo wa ń sìn yìí Ọlọ́run ti ń fìgbà tàkókò ṣiṣẹ́ ni ìgbà táyé sì yàtọ̀ sí ti Kẹ́hìndé kí ni mo fẹ́ fà jáde nínú ìpòríro àti ẹjọ́ tí mò ń tò yìí ni wípé ká kọ́kọ́ jẹ́ ẹni tó mọ oore lábẹ́ bó tilẹ̀ wù kó rí lóòótọ́ o ẹsẹ̀ lèmi fi ń rìn wọn ò tí ì gun ọkọ̀ o ṣùgbọ́n kò túmọ̀ sí pé wọn ò ní gun ọkọ̀ lóòótọ́ o ilé pẹ̀tẹ́ẹ̀sì ni mo ṣì ní kò túmọ̀ sí pé mi náà ò ní kọ́lé aláràǹbarà ṣùgbọ́n nínú ọpẹ́ ètò náà ti ṣe tá a bá dùn inú rẹ̀ náà látún ti rómi ìgbà ẹlòmíì nídìí àìnítẹ́lọ́rùn òun lẹlòmíì fi ń fi Ọlọ́run níjà gẹ́gẹ́ bí bàbá wa náà ṣe ṣàlàyé àwọn ọ̀nà wo làwọn èèyàn fi ń pọ̀ náà níjà gbogbo ìgbà ni mo mọ́ sọ lórí ètò kódà bàbá wa wí nǹkan kan tó sì wọ inú akínyẹmí ara mi wọ́n ní àìnítẹ́lọ́rùn kì í ṣe nípasẹ̀ ohun ìní lásán wọ́n ní èèyàn gbọ́dọ̀ nítẹ́lọ́rùn nípa arú ọkọ tọ́lọ́run fún ọ ẹlòmíì níbi kó máa fi gbàgbàgbà kó máa fọkọ táyé kó máa fi wé ti Kẹ́hìndé bẹ́ẹ̀ bá délé ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bá délé àwọn ìyá Bísí ọkọ rẹ̀ ní mọ́ bá a dáná kó wá rí tò ọkọ tiẹ̀ ò bọ́ ọ dáná ibi tí ẹ̀mí ìtẹ́lọ́rùn tiẹ̀ ti gbé jáde nù kó wá béèrè lọ́wọ́ orí kí ló mọ̀ tí ìyá Bísí náà ń ṣe fọ́kọ rẹ̀ tí wọ́n ò ṣe fún tiẹ̀ ara àwọn bí àìnítẹ́lọ́rùn nínú ayé ẹlòmíì ó ti mú mi inú wa pé Ọlọ́run níjà òun náà nírú ara tá a ní kéèyàn ó jẹ́ adúláwọ̀ kọ́lọ̀ ń da ọ dáadáa báyìí kó o sì mọ sọ fọ́lọ́run pé mo ṣe wá dúdú tó báyìí kí láadé tó ṣe dá mi tí mo fi dúdú báyìí ẹlòmíì ò wà ní àfọwọ́fà mi góòdì pupa ò lójijì ẹlòmíì ò wà ara oríṣiríṣi yóò mọ fi para kó ṣáà lè fi pọ́n yóò wàá pọ́n débi wípé òórùn ìgbàlẹ̀ yẹ bẹ́ẹ̀ bá yọ báyìí àwọn èèyàn mọ̀ di múmú ni nípasẹ̀ pé ẹ ti ń pe Ọlọ́run níjà pé ara tèmi gan mo gbọ́dọ̀ di yóyò ni àwọn èèyàn gbọ́dọ̀ dá mi mọ̀ ni kò rí báwọn rárá títún ni ohun tẹ́ ẹ tún lè rí lára ẹni tí ò bá nítẹ́lọ́rùn mo fẹ́ mọ mú lẹ́sẹẹsẹ ni kí gbogbo owó wa mọ yẹra wa wò kémi náà yẹra mi wò ṣé kíní ń bẹ lára mi ojú kòkòrò ni o gbogbo àwọn èèyàn tí ò bá nítẹ́lọ́rùn wọn á mọ lójú kòkòrò ẹ lọ wò dáadáa kò sẹ́ni tó wà tó jẹ́ pé ìtẹ́lọ́rùn jìnnà sí tó jẹ́ pé ojú kòkòrò kì í gbilẹ̀ ní ó kan àyàwó ẹni bẹ́ẹ̀ ohun ọwọ́ mi ò tó má sì fi gọ̀ǹgọ̀ fà á bí wọ́n bá rí ọ tó bá mú nǹkan dání báyìí bíi kíkíní ń ṣàjẹ́ tiwọn ni bíi kó jẹ́ tiwọn ni níta ń pè lójú kòkòrò òun ni kéèyàn mọ̀ ní nǹkan dání kéèyàn wá máa wò ó lọ́wọ́ ẹnìkejì rẹ̀ tàbí kó máa wò ó lọ́wọ́ alábàágbé àbí aládùúgbò rẹ̀ ó sì dàbí pé kíkíní ń ṣàjẹ́ tiẹ̀
ojú kòkòrò ara àwọn èròjà tí ń bẹ lára ẹni tí ò bá nítẹ́lọ́rùn ni ẹni tí ò bá nítẹ́lọ́rùn ojú kòkòrò wọn ara ọ̀tọ̀ ni ká mọ̀ wí mí wọ́n ní ojú kòkòrò débi wípé gbogbo tí wọ́n bá rí tó ń bẹ lọ́wọ́ ẹnìkejì wọn bíi kó ṣàjẹ́ tiwọn ni bíi kó ṣàjẹ́ tiwọn ni bíi kó ṣàjẹ́ tiwọn ni bíi pé kí wọ́n jàgbà bí wọ́n jí ni bí wọ́n fọ́lé ni bí gbogbo ọ̀nà tó má lè fi gbégbà bàbá wa tí wọ́n pè wọ́n ọmọ ọba Kọ́lá Bọ́dúndé wọ́n ní lábẹ́ àìnítẹ́lọ́rùn yìí kò wá ní sífọ̀kànbalẹ̀ ọkàn èyí ò wá mọ́ sáré kẹ̀kẹ́ yóò lọ rọlù ọ̀pá ayọ́kẹ́lẹ́ irú nǹkan tó ní irú nǹkan tó ní èyí náà gbọ́dọ̀ ni kódà nínú ayẹyẹ gẹ́gẹ́ bí ìrírí mi mo ti rí wípé ẹlòmíì tó ń ṣayẹyẹ àfarawé ni ẹ wo bí lágbájá ṣe ṣe ayẹyẹ 40 ọdún rẹ̀ wọ́n gbà ẹlòmíì lọ yáwó ẹlòmíì lọ wàjọ ẹlòmíì lọ ṣe nítorí wípé o ṣàfẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ló ń ṣe nǹkan ẹ wá dẹ́kun ìbéèrè ló ń bẹ lọ́kàn mi o n kò bá yáwó tó o fi ṣe kọ́ṣẹ́ o fi ṣe ìkónilẹ́nujọ tó o ṣayẹyẹ n kò oníkálukú bá wá tí wọ́n jàmọ̀là tí wọ́n jẹ̀rẹsì tí wọ́n dìde tí wọ́n lọ tán ẹ dákun ta ni ò mọ ọ̀rọ̀ gbèsè san ta ni ò mọ san gbèsè ebi wọn náà ló mọ san gbèsè fún ara rẹ̀ kì í ṣe pé nìkan kó bọ sánú rẹ̀ ẹni tó bá ń gbègbè ayé kí wọ́n lè gbà kí wọ́n lè mọ̀ pé mi ni ẹ lọ kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn èèpẹ̀ ṣubú nítorí pé gbogbo òpèsè tí wọ́n fi bẹ̀rẹ̀ ìrìn àjò ń gan kódà nínú iṣẹ́ tó lọ ń bá gbé lóníkálukú lọ́wọ́ ní tó ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ òwò tí ò fi tọ́jọ́ ti fi bàjẹ́ nù kàkà kó béèrè lọ́wọ́ orí kó tó bẹ̀rẹ̀ kíní yìí ẹlẹ́dàá mi ò ṣó fẹ́ kí n ṣe ṣùgbọ́n ní tó pọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ ni pé láyé èmi náà fẹ́ ṣe bíi lágbájá káàsì béèrè lọ́wọ́ orí pé kíní ṣe tèmi ni nígbà tó bá ti wá di wípé fífi ara wé ara ó ń lá fi bẹ̀rẹ̀ ìrìn àjò tí ìṣepá àkọ́kọ́ béèrè lọ́wọ́ amọ̀nà wípé amọ̀nà dákun fọ̀nà mi hàn mí èyí ò wá mọ́ fi àkókò ìrìn àjò rẹ̀ yóò mọ́ fi ṣòfò ìwọ tó jẹ́ pé bóyá ìrìn àjò báyìí lọ́nà ń gbélé ọ lọ́wọ́ níbi àìnítẹ́lọ́rùn tó ti ń paradà tó ń yí kiri tó ń lu dàíko káàkiri nínú oko bí ẹni tí ò mọ̀nà ó wà á mọ àkókò ìrìn àjò rẹ̀ ó mọ̀ fi ṣòfò. ìtẹ́lọ́rùn nǹkan pàtàkì ló jẹ́ nínú ayé ẹ̀dá kì í ṣe gbogbo wa lọ́lọ́run ó fún bákan náà ó ti ń bẹ́nu àkọọ́lẹ̀ pé bí tiẹ̀ ó ṣe ríre bí ti lágbájá ó ṣe ríre bí ti tàmẹ̀dún ó ṣe ríre èmi á sì mọ sọ lóòrèkóòrè wípé ẹni tó ń rá ẹni tó ń sáré ẹni tó ń bẹ́ ẹni tó ń fò gbogbo wa pátápátá náà lákòókò débi tá à ń lọ àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan lákàn fi rìn ni gbogbo wa pátápátá ládébi tá à ń lọ pátápátá ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ òun láfi rìnrìn àjò wa kọ́lọ́ ń dákun lábọ̀ kó ṣàánú fún wa gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀ àlọ́ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ dákun ọ̀rọ̀ yìí ká mi lára lónìí. Màmá wọn Ọlájùmọ̀kẹ́ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà o. Àmì ò ìyá wa o àkòrí ọ̀rọ̀ wa lónìí òun ni ìtẹ́lọ́rùn ẹ dákun èmi náà fẹ́ kẹ́yìn náà gbà wá nímọ̀ràn lórí ìtẹ́lọ́rùn torí àkànṣe ètò ní àní láǹfààní lọ́sẹ̀ tí ń bọ̀ kí ni èròǹgbà yín nípa ìtẹ́lọ́rùn kí ni pàtàkì ìtẹ́lọ́rùn gan nínú ayé ẹ̀dá kó tó di pé mo fún yín láǹfààní àti mú béèrè lábala kíkanjú ẹ̀dá fún. ẹ ṣe mà ìtẹ́lọ́rùn ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá lọ́kùnrin àti ní obìnrin torí wípé ẹ̀dá tó bá wà tí kò bá ní ìtẹ́lọ́rùn ohun gbogbo ló máa pàdánù nígbà tí ó bá yẹ kó rí nǹkan tó máa ṣe láǹfààní nígbà tí ìwà àìlámójúkúrò tí kò bá ti jẹ́ kí ó ní ìtẹ́lọ́rùn máa pàdánù àwọn nǹkan yẹn ni. tó fún ìdí èyí èèyàn gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn kó lè bá dé tó fẹ́ dé kí àwọn nǹkan burúkú tí kò bá dé fẹ́ kó ṣẹlẹ̀ tóun kó lè bá ṣẹlẹ̀ sí pàápàá jùlọ àwọn ọmọge ìsìn a gbọ́dọ̀ máa ní ìtẹ́lọ́rùn. àwọn ọmọge lọ́kàn tí yín lọ bá. bẹ́ẹ̀ ni àwọn ọmọge ìsìn àtàwọn ọmọkùnrin wa sìn kán má kánjú owó nǹkan tó bá wà lọ́wọ́ wa ẹ jẹ́ kí a fara mọ́ ká gbà fẹ́ pé bó ṣe rí lónìí nìyẹn ó ń bọ̀ wá dá lọ́la.
àkíyèsí yín rí wípé àwọn ọmọge omidan wòyí ìtẹ́lọ́rùn ṣọ̀wọ́n láàrin wa ẹlòmíì ẹni tó yóò fi ṣadé orí àìnítẹ́lọ́rùn ó ti jù dànù. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi. wà ní kápá wa báyìí ká gbà bẹ́ẹ̀ pé nǹkan tó lòun kọ́ mọ́ wa pé bí ó ti rí bẹ́ẹ̀ ni yóò ṣe rí. ẹ ṣeun mo ìgbà dúpẹ́. tá a bá tó ń mú yìí. ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ọ́rẹ́ sí láṣẹ Elédùmarè ọ̀jọ̀gbọ́n Sùsọ̀ ṣọba lójú bàbá wa àgbà òjẹ̀lẹ́jẹ́ láṣẹ Elédùmarè ẹ̀ dàgbà ẹ̀ dògbó ẹ̀ ní púpọ̀ ọ̀wọ̀wọ̀ láṣẹ àdániwáyé bàbá wa ní ẹkú ètò gbogbo lé o mo kí yín o láṣẹ Elédùmarè Omidan Ọlájùmọ̀kẹ́ ẹ láǹfààní láti mú béèrè báyìí nítorí pé inú mi ti ẹ̀dùn fún àǹfààní tẹ àlàyé tẹ fún wa ṣó ti rebété ni. àló. òǹkà òbéèrè òǹkà wo lẹ́mí yín mú ẹ dákun ìyá wa. ìbéèrè àkọ́kọ́. ìbéèrè kínní lẹ́mí yín mú o tiẹ̀ dá bẹ́ẹ̀ ìkíní tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ètò tó ẹ ṣeun mo dúpẹ́. ẹ bá wa parí òwe yìí ẹ dákun ẹ bá wa parí òwe yìí. ẹni tó fẹ́ panṣágà tó ń ṣe oògùn ìdádúró kí ni ìparí rẹ̀. ẹni tó ṣe kí ni. ẹni tó fẹ́ ẹni tí ń ṣe panṣágà tó wá ń ṣe ìdádúró tó ń ṣe oògùn ìdádúró kí ni ìparí òwe òun. ó pàtàkì. ó dà ní ìmọ̀ parí ẹ̀ á lọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìyá mi àwọn wo ni Yorùbá ń pè ní ìyàwó àkọ́gbé ìyàwó àkọ́gbé àwọn wo ni Yorùbá ń pè bẹ́ẹ̀. ìyàwó àkọ́gbé. bẹ́ẹ̀ ni ìyàwó àkọ́gbé. ìyàwó tí ọmọkùnrin ilé kọ́kọ́ fẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wọ inú ìdílé kan. ìyàwó alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wọ inú ìdílé kan ó dà. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá nílé ìyá mi àwọn ọmọ wo ni Yorùbá ń fún ní orúkọ àbísọ yìí kúmólú irúfẹ́ àwọn ọmọ wo ní jẹ́ kúmólú ẹ dákun. kúmólú ni ọmọ tí wọ́n bá bí ní àsìkò ogun nígbà tí wọ́n ṣe ogun bọ̀ wọ́n ni wọ́n pè ní kúmólú. nígbà tí wọ́n ti ogun bọ̀ ọ̀dà ẹ ṣáà mọ̀ pé kẹ ẹ rí i pé ẹ wà pẹ̀lú wa ká fi parí ètò torí dáhùn gbogbo àwọn ìbéèrè ńlá sọ ṣùgbọ́n ìbéèrè mi àkọ́kọ́ àti kẹta kò tẹ́ mi lọ́rùn dáadáa ṣùgbọ́n ẹ gbìyànjú pẹ̀lú ìbéèrè kejì á wà fún yín lẹ́gbẹ̀rún kan náírà ìyàwó ẹ sì láǹfààní torí wáyà tẹ fi ránṣẹ́ sí wa lọ́sẹ̀ tó kọjá ẹni tó yẹ kó bá yín ṣòwò àbẹ́yìn sì kọ́ n ò mọ̀ onítọ̀hún ṣàlàyé pé òǹkà ilé ìfowópamọ́ yín kò pé ṣùgbọ́n á fún yín lẹ́bùn ẹgbẹ̀rún kan náírà ẹ lè pè wá lẹ́yìn ètò àráyè láti sọ̀rọ̀ láti ṣàlàyé fún yín dáadáa nítorí pé orí afẹ́fẹ́ la wà báyìí ìyá wa ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín. mo dúpẹ́ lọ́wọ́ ètò Yorùbá ló láṣà mo máa wò yín torí wípé owó tí mo ti ń jẹ náà mo ti fi ra fóònù láti lè máa wò yín kèsìkèsì mo dúpẹ́ ètò náà ní ọ̀pá ìdìtẹ̀ ètò náà iwájú ni yóò máa rí. àmín ìyá mi ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin náà wàá níṣìgbé ẹ̀ níṣìyàn láṣẹ Elédùmarè ilé oníkálukú wo ní dàrú. Bàbá wa màmá wa Àtinúkẹ́ Abbas Akínwándé àwọn náà ń wò wá lójú ètò wọn ní ẹ kú ètò mà mo dúpẹ́ lọ́wọ́ yín o ìyá wa mo gbà á ládùúrà wípé iwájú náà pẹ́ ibi tí yín ò mọ̀ rẹ́ sí ètò tòní láti dúpẹ́ lọ́wọ́ oníkálukú wa ni mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n bàbá wa Victor Olúgbòde àgbàládùúrà pé iwájú náà pẹ́ ibi tí yín ò mọ̀ rẹ́ sí láṣẹ Elédùmarè arábìnrin wa Samantha Wood aláwọ̀ funfun nìyí inú mi dùn pé yín náà ń wò wá ogunlọ́gọ̀ àwọn èèyàn ní tí ń kọ́ Yorùbá wa báyìí inú mi dùn mo gbà ládùúrà fún yín pé ẹ mọ ròkè mi àǹfààní àti sòyìnbó ń bẹ fún mi lónìí ṣùgbọ́n ó dàbí pé kí n tún mọ bá Yorùbá mi lọ ṣùgbọ́n nígbà tí mo ti rí tí aláwọ̀ funfun darapọ̀ mọ́ wa náà ẹ kàn fún mi láǹfààní mo mọ̀ pé a mọ́ rúfin jọ́ta bá ń ṣe ìdúpẹ́ báyìí ṣùgbọ́n ẹ rí i pé mo rí i pé èdè mi ó ti ń lọ́ mọ́ mi lẹ́nu púpọ̀. Samantha Wood, I just want to say thank you for watching. Thank you for your love towards Yoruba Lolasha and thank you for supporting us. For viewers that do not understand Yoruba from all over the world, we say thank you for your support. We say we love you. If not for you, we can't do this all by ourselves. All we can just say is thank you very much. Thank you for your support. Thank you for liking our page. Thank you for sharing this good news. It's all about celebrating our beautiful culture.
It's nothing else. It has nothing to do with any other thing. It's just the joy of celebrating our culture. Adúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ọ̀gbẹ́ni Sunday Ọ̀nàpẹ́jú àwọn náà ń wò wá. Adúpẹ́ lọ́wọ́ yín o. Àgbàládùra wípé iwájú lọ́pẹ́ ibi tí yín mọ̀ rè láṣẹ Elédùmarè. Inú wa dùn pé darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé, ẹ dákun tẹ́ bá ní òwò. Ó yẹ ń ta nǹkan kan ni, àbẹ́ ẹ níṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀. Ẹ láǹfààní láti kọ sí ojú òpó tẹ́ fi ń wò wá báyìí. Kémi náà lè fọn ìfọn rere ohun tí ẹ̀ ń ṣe. Kò sí nǹkan kan tá a béèrè lọ́wọ́ oníkálukú láṣẹ Elédùmarè. A ti dúpẹ́ lọ́wọ́ ìyá wa Esther Iyora, thank you very much my beautiful sister. Ọmọ Ẹdó ni wọ́n, Yorùbá wọn ń ṣá nílẹ̀ ni, for joining and appreciating us, for celebrating us, for loving me for who I am. Thank you very much. Happy New Year, my darling sister. I wish you all the very best in year 2020. We are going places. It's looking good. It's looking great. This year is going to be an astonishing one. A lot of us, we have so many reasons to thank God for this year. I love you so much, Esther Iyora. Thank you very much. Ọ̀gbẹ́ni Samuel Adéyẹmí Adésínà, mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin náà ń darapọ̀ mọ́ wa, mo sì rí pé ẹ̀ ń wò wá báyìí. Mo wá gbà ládùúrà fún yín wípé ẹ ní ṣàìsàn o, ìbànújẹ́ ò ní wọnú ọ̀rọ̀ yín láṣẹ Elédùmarè. Ẹ dàgbà, ẹ dògbó lágbára dániwáyé. Adúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Ọbáfẹ́mi Ọláyínká is watching. We thank you very much. Ẹ ṣé fún àtìlẹ́yìn tẹ́ ní fún ètò Yorùbá ló làṣà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ pé ẹ dá wa dá. Adúpẹ́ gbogbo òrìn àjò ọdún tó kọjá lágbára Elédùmarè. Ẹ ní táwọ́ náà o. Ìbànújẹ́ ò ní wọ ọ̀rọ̀ yín láṣẹ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni. Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Ọláìdé Àyìndẹ́s, mo mọ̀ yín bàbá mi, ẹ máa ṣeun. Ẹ kú ìfẹ́ láti bàtà ti bẹ̀rẹ̀ ètò tẹ́ ẹ ti ń kí ètò Yorùbá ló làṣà lẹ́yìn. Mo gbà ládùúrà wípé gbogbo ìdáwọ́lé tiyín náà yóò mọ yọrí sí rere ní láṣẹ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ láǹfààní láti fi orúkọ tí ẹ bá ń ṣe sílẹ̀. Tí ẹ bá sì ní ìbéèrè tó jẹ mí èmi gangan fúnra mi, torí tá a bá ti ń ṣe àkànṣe ètò báyìí àwọn èèyàn mọ bí mi ní ìbéèrè tó jẹ mọ́ mi. A ti ṣàkànṣe ètò rí báyìí tó jẹ́ pé mo ti ẹ̀ gbá àwọn ìbéèrè kan. Ẹnìkan tiẹ̀ ti bi mí rí, ìyá wa báyìí. Ìbéèrè tẹ́ bá ní fún mi tó sì jọ mọ́ ara títí tèmi gangan. Ẹ láǹfààní láti pè wá wọlé kẹsì ìbéèrè lọ́wọ́ wa. Ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ibrahim, adúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin náà ń darapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n lónìí bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ti mọ̀ pé kò sígbàkúgbà tí mo bá wá tí mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà tí wọn ò kí ń mú ọ̀rọ̀ ìyànjú gbòógì kan dání. Ọ̀rọ̀ ìyànjú tí mo sì ń sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni ìtẹ́lọ́rùn. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ǹjẹ́ mo ní ìtẹ́lọ́rùn bí? Kábíyèsí, mo kórí adé o, kẹ́ ẹ dàgbà, kẹ́ ẹ dògbó. Àṣẹ òpẹ́ lẹ́nu yín láṣẹ Elédùmarè. Ẹ dàgbà, ẹ dògbó. Kábíyèsí Ọba Kọ́ládé Ọládipúpọ̀ ti ìlú Ìpotì Èkìtì, mo kí yín o. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ojú ara mi ni mo fi ń gàn rín, mo rí pé ẹ ti darapọ̀ mọ́ wa. Kábíyèsí, ẹ kú ìtọ́jú wa ọjọ́ sí nílùú Ìpotì. Inú mi dùn níbi ayẹyẹ ìgbéyàwó ọmọ yín. Ẹ tọ́jú wa, inú wa sì dùn. Mo ti sọ ìrìn àjò wa tá a tún gbìyànjú ní ìsìn àtúndé Ìpotì lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ìlú ńlá ní ìlú Ìpotì, kódà ó dàbí pé ká kẹ́rù wa bọ̀ ni. Ìta bá wá ń bọ̀ ní ìsìn kìí ṣe àlọ́ káwáká padà. Á sun ìlú Ìpotì tí gbogbo àwọn èèyàn tá a bá wọn yọ̀, tá a bá wọn ṣeré. Kódà àwọn ọ̀lẹ́kẹ́yìn tí mo ṣìrà kúrò nílùú Ìpotì ó sì ń bẹ́nu ilé. Ẹ kú ìtọ́jú wa o. Ẹ dàgbà, ẹ dògbó. Ẹ ní fàìsàn lògbà. Àṣẹ òpẹ́ lẹ́nu yín. Adániwáyé tó wá gbé yín sípò lórí. Ẹ ní dẹni ìjákulẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ sì kú ìfẹ́ Yorùbá ló làṣà ní gbogbo ìgbà. Ọ̀gbẹ́ni Rahim Ọlálékan Multitalk, adúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ. Bàbá mi, ọpọlọ tèmi àti tiyín kò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè. Àní ṣàìsàn ọpọlọ lágbára dániwáyé. Mo dúpẹ́ fún ìfẹ́ yín lórí ètò Yorùbá ló làṣà. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín. Ẹ wo igígun ò lè dá igbó ṣe tí kì í bá ṣe àtìlẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà. Kì í ṣe pé kì í rẹ èèyàn, kì í ṣe pé kì í dàbí ẹni kí n tiẹ̀ sùn lónìí. Pàtàkì jùlọ orílẹ̀-èdè tá a wà, ogunlọ́gọ̀ àwọn èèyàn mọ̀ iṣẹ́ pọ̀ jówó lọ àwọn ìlú ibi tá a wà yìí. Ṣùgbọ́n a dúpẹ́ fún àǹfààní àti dúpẹ́ fún oore ọ̀fẹ́. Ẹ ṣé gidigidi, a dúpẹ́ lọ́wọ́ yín. Donna Bebo is watching. Donna Bebo, thank you very much for loving me for who I am. Thank you for being a good friend. You've always been there.
Thank you for the journey of Yoruba Lolasha. A big thank you to your family. This is a special edition, so I'm allowed to speak a bit of English. So I am actually breaking the law. I just want to say thank you today, Dona Bebo. You know I love you, I love your family, and I love you for supporting me all through. I thank God for the journey so far. It's all about saying thank you to everybody who have been part of this journey. Thank you so much, Dona Bebo. I love you very much. My sister Bolanle Makinde Agbaje, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Nítorí wípé Yorùbá Lolasha ò ṣe dáṣe tí kì í bá ṣe ìfẹ́ àti àtìlẹ́yìn gbogbo ẹ̀yin èèyàn wa. Màmá wa mo dúpẹ́ lọ́wọ́ yín, màmá wa Bolanle Makinde Agbaje. Ẹni ńlá kúkú ní ṣe ńlá láṣẹ Elédùmarè. Mo gbàládùra wípé ọdún tuntun tá a wà nínú rẹ̀ yóò san ilé yín sówó, yóò san ẹbí yín sálàáfíà, yóò san yín sí ìfọ̀kànbalẹ̀. Ẹ wá ní fi àìsàn, ẹ ní fi lògbà lágbára Ọlọ́run ọba. Gbogbo ohun tẹ́ wá ń fẹ́ gbogbo ẹ̀ pátápátá ládániwá yóò ṣe fún yín lọ́tùn lọ́dún yìí. Òkè lẹ́ẹ̀ máa rè tílétílé tẹbí tara yín. Ẹwà yín kò ní dìbàjẹ́, ayé ò ní tìbí ọmọ mú yín lágbára Ọlọ́run. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú àtìlẹ́yìn ètò Yorùbá Lolasha. Màmá wa olóyè Erelu Ìbùkún Olúwa Adédòkun Anímàṣàun. Erelu tiwa mo kí yín o, ẹ káàbọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà o. Inú mi dùn, ẹ kú fẹ́ wa, ẹ kú gbogbo ìgbà lágbára Ọlọ́run. Ẹ dàgbà, ẹ dògbó láṣẹ Elédùmarè. Ìbànújẹ́ ò wá ní wọ ilé tàn yín láṣẹ Elédùmarè. Òkè lẹ́ẹ̀ máa rìn lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú fẹ́ wa o. Àgbàládùra wípé láṣẹ Elédùmarè òkè lọ́wọ́ yín ò mọ̀ rìn lágbára Ọlọ́run. Ẹ̀gbọ́n mi dáadáa Ọ̀gbẹ́ni Ọláyínká ọmọ Akórèdé Mr. Ayédùn tiwa nìkan ṣoṣo 32 FM nílùú Ìbàdàn tiwa. Ọ̀gbẹ́ni Ayédùn mo ti sọ ń kọ̀rọ̀, mo ti sọ lójú yín, mo tún sọ lórí afẹ́fẹ́ báyìí. Gbogbo àtìlẹ́yìn tẹ́ ṣe fún ètò Yorùbá Lolasha nígbà tá a wálé kò ṣe tí èèyàn gbọ́dọ̀ fojú rí bí ẹni pé kò rí. Iṣẹ́ takuntakun lẹ ṣe fún ètò Yorùbá Lolasha. Mo wá gbàládùra wípé àwa ti ń sọ̀rọ̀, àwa ní sọ èyí tí ó pa wá. Àní ṣìṣọ ò lágbára Ọlọ́run, ọ̀rọ̀ ó là wá, ọ̀rọ̀ ó gbé wa débi gíga láṣẹ àdániwáyé. Wọ́n ní òun ló kọ mi, Ọláyínká Akórèdé Ayédùn ló kọ mi láti ìlú Ìbàdàn. Pédépédé ọ̀tún lórí rédíò àti tẹlifíṣàn sì nìyí. Kódà ẹ̀ ń fọ̀, ẹ̀ ń rọ̀, ẹ̀ ń sọ, ó kọjá bẹ́ẹ̀ tí ń fọ̀ náà lẹ́tún ṣolùdarí ètò. Ẹ wà lára àwọn èèyàn tó jẹ́ pé ẹ jẹ́ kójú tì wá nínú ayẹyẹ ìfilọ́lẹ̀ ètò Yorùbá Lolasha nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń bẹ nílùú Ìbàdàn tẹ́ ẹ wá pèdèpèdè tí ó fọ̀ dáadáa níbi ayẹyẹ yín. Ẹ kàn sí Ọ̀gbẹ́ni Ayédùn, ẹ̀gbọ́n mi dáadáa ni wọ́n, ọmọ ìyá ni wá nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Kò sí nǹkan méjì tá à ń pò kìkì rẹ̀ ju pé ká ṣàwó mọ́ rẹ̀ yìí lọ. Ẹ dákun dábọ̀ ẹ darapọ̀ mọ́ 32 FM ní ìlú Ìbàdàn, 0.9 FM. Láǹfààní láti gbọ́ oríṣiríṣi àwọn ètò wọn tí wọ́n ń ṣe pàtàkì jùlọ fún ìgbéga àṣà. Ọ̀gbẹ́ni Ayédùn á máa rìn káàkiri lọ sí àwọn ìgbèríko láti lọ ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Ẹ wò mo gbé jẹ́ fún yín bàbá mi, òkè lẹ́ẹ̀mọ̀ rìn lágbára Ọlọ́run. Mo ti sọ lónìí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn ní gbogbo ẹni tẹ́ bá sì jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí ẹ̀ ń ṣe òwò. Àǹfààní àti sòyìnbó díẹ̀ ń bẹ fún mi lónìí. Ọ̀gbẹ́ni Bface Photos Manchester is also watching us. Bface Photo ayàwòrán ni yín ẹ̀ ní ṣìyà lágbára Ọlọ́run ọba. Èmi ti ẹ̀ sọ mo ní àwọn tó bá gbàgbé láti kàtíkè bọ́n má ti wá bí ayẹyẹ tẹ́ ẹ ti ń ya fọ́tò kí wọ́n mọ̀ wulẹ̀ ṣèyọnu. Bẹ́ẹ̀ tí ń yá Ọlọ́run ló mọ̀, Ọlọ́run sì ń fún yín ṣe. Lágbára Ọlọ́run ẹ̀ wá ní ṣìyà o, ìbànújẹ́ ò ní wọ òwò yín. Mo ní àǹfààní láti wà pọ̀ pẹ̀lú yín ní nǹkan bí ṣọ́sẹ̀ kan sẹ́yìn àbọ̀sẹ̀ méjì. Iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe. Ayé ò wá ní fi òwò yín wọ̀n ní fi nà yín lẹ́gbàá òtílétílé yín àti tọ̀nàtọ̀nà yín. Nìkan ìdààmú lẹ́nu iṣẹ́, nìkan ìdààmú níbi àtijẹ yín lágbára Ọlọ́run. Ayé ò ní ní ẹnìkọ̀ọ̀kan nínú wa lára. Bface Photo ẹ kú iṣẹ́ takuntakun, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wá ayàwòrán fún ayẹyẹ yín, ẹ kàn sí wọn Bface Photo, orúkọ tiwọn lò. Kò sí ní tẹ́ bá yà
bóyá ẹ bá gbàgbé tẹ ẹ̀kùn àtíkè náà ni wọ́n yà yín àwòrán yín yóò sì dùn wò yóò ṣe rí káàkiri àgbáńlá ayé ẹ kàn sí wọn ẹ láǹfààní láti kàn sí wọn kẹsì béèrè owó wọn oṣù wọn púpọ̀ kò gbàjàrà lọ ìlú Manchester wa ògbóǹtarìgì ayàwòrán òun ni wọ́n jẹ́ nílùú Manchester wa níbi tí a wà yìí lọ́wọ́lọ́wọ́ bàbá mi ọ̀gbẹ́ni ayédùn mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹkú iṣẹ́ takuntakun Mọ́gàjí Olúyọ̀lé Adégòkè mo rí yín lẹ́ẹ̀kan o bóyá ẹ ti sá lọ ni àwọn alátìlẹyìn ètò Yorùbá ló làṣà nílùú Ìbàdàn nù bàbá mi lẹ jẹ́ olólùfẹ́ mi lẹ jẹ́ ọwọ́ ọ̀tún Alhaji Abbas Akande Òbésèré ọmọ Rápálá ẹ̀gbọ́n gbòógì lè jẹ́ ẹ sì mọ̀ pé ìfẹ́ wa ìfẹ́ ọ̀tún ni àwa nìkan ìdààmú àṣẹ Elédùmarè gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi lọ mú ní kó tó di pé wọ́n kò lórí afẹ́fẹ́ lónìí lóòótọ́ àkànṣe ètò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ni ṣùgbọ́n wọn ò lè wá sórí ètò náà kí n mọ̀ mú ọ̀rọ̀ ìyànjú kékeré kan dání ọ̀rọ̀ ìyànjú tí mo sì mú dání lónìí òun náà ni ìtẹ́lọ́rùn mo ti ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí èèyàn ò rí lára ẹni tí ò bá nítẹ́lọ́rùn ohun àkọ́kọ́ tí mo sọ ni pé ẹnikẹ́ni tí ò bá nítẹ́lọ́rùn yóò jẹ́ ẹni tí ò mọ̀ọ́re kí ló dé tí mo ṣe wá dúdú tó yìí èmi náà fẹ́ pupa yóò bá mọ́ gbìyànjú àti pupa tipátipá àìnítẹ́lọ́rùn nìyẹn kí ló dé tó jẹ́rú ọkọ̀ yìí ni mò ń gùn bó ni ọkọ̀ lágbájá ṣe jẹ́ eléyìí àìnítẹ́lọ́rùn nìyẹn tí gbogbo wa bá ń fi àwọn àkókò kọ̀ọ̀kan rántí ibi tá a ti ń bọ̀ téèyàn bá ń rántí ibi tó ti ń bọ̀ èèyàn ò lè mọ ju ọpẹ́ sí ẹnu ọpẹ́ èèyàn yóò lè fẹ̀ dáadáa téèyàn ó sì mọ ju ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ kí tún ni àwọn ìwà téèyàn máa ń rí lọ́wọ́ ẹni tí ò bá nítẹ́lọ́rùn ìlara àrùn burúkú tó jẹ́ pé oògùn rẹ̀ ṣọ̀wọ́n ò ní lára ṣé rí ẹni tí ò bá ti nítẹ́lọ́rùn ìlara wọn ìmọ̀ ga ni yóò mọ ga ni bí ìgbà tí ìfúnpá àyàn ń ga bí blood pressure ẹ̀jẹ̀ sọ́lé ìbò fún gbogbo àwọn èèyàn tó bá ń wò mí náà ìfúnpá wọn mọ ga ni ṣé rí onílara kò lè rí ẹni tó bá ń ṣe rere kínú rẹ̀ dùn sí ẹ mọ̀ gbọ́ ṣóò nìkan ni òun nìkan ni wọ́n ń pè níbí òun nìkan ni wọ́n ń pè lọ́hùn-ún òun nìkan ni ayé ń rí ayé òré mi ìlara nìyí o ẹni tí ò bá ti nítẹ́lọ́rùn ó di dandan kí wọ́n nílara yóò bá sì bọ̀ wọ́n lẹ́ni tó bá ju ní làágàn àìgbẹ́ni tí ò tó ni ṣùgbọ́n ìbéèrè tá a béèrè lọ́wọ́ ara wa ní kí ló dé tá a fi ń gan ẹni yìí kí ni àwọn ìdààmú tó ń mú wa tá a fi ń gan ẹni yìí tó jẹ́ pé gígàn yìí ó wá ń fa ìdààmú ó ń fa wàhálà Ọlọ́run dákúndábọ̀ kó ṣàánú fún gbogbo wa téèyàn bá jẹ́ ẹni tó ń gàn yàn á máa fa ìlọsíwájú èèyàn sẹ́yìn á fa ìdààmú rí wípé ọwọ́ yóò mọ lọ sẹ́yìn èèyàn ò ní ríbi rìn bó ṣe yẹ kó rìn èèyàn ò ní ríbi lọ síwájú kọ́nà má jẹ́ ká rí dààmú tilétilé àti tọ̀nàtọ̀nà wa láṣẹ Elédùmarè àìsàn burúkú àìsàn ńlá òun ni ìlara jẹ́ ìlara àìsàn burúkú gbáà ni àìsàn tó lè yọni láyé ni àìsàn tó lè mú ìnira dé bá ẹ̀dá ni àìsàn tó lè fa ìdààmú àti àìsàn tó lè kó bá ni Ọlọ́run mọ̀jà kúkú òjijì nípasẹ̀ ìlara ká máa lára ẹni tọ́lọ́run ṣe fún ká máa lára àwọn oore tọ́lọ́run ti ṣe fẹ́ dá dípò káwa náà wọn fi tọrọ wípé Ọlọ́run ìwọ ló mọ̀ ṣe oore fún Táyé mọ́mọ́ gbàgbé tèmi náà ó sàn ká mọ́ fi tọrọ ju ká wá mọ́ ṣe ẹ̀mí ìlara lọ ẹ̀mí ìlara máa kó bá ni ni o a máa kó bá ni àkóbá gáfárà òun sì ni ẹ̀mí ìlara jẹ́ kọ́lọ́ ń ṣàánú wa ẹ̀gbọ́n mi dáadáa màmá mi bàbá wa Ọládélé Sunday Ọlátúndé àwọn náà ń darapọ̀ mọ́ ètò Yorùbá ló làṣà mo dúpẹ́ lọ́wọ́ yín o iwájú lẹ́mọ̀ rè láṣẹ Elédùmarè màmá wa Làbọ́sẹ̀ Ọdúntàn olórí láàfin ẹ jọ̀ọ́ ẹ̀mí ọ̀gá àwọn gangan nù aya tiwa gangan Ṣínà Àkànní ọmọ oko ẹkú ìfẹ́ ètò Yorùbá ló làṣà ìyá mi iwájú lọ́pẹ́bì tí wọ́n mọ̀ adúlú máa dán ni yín àwọ̀ yín àti ẹwà yín lágbára Elédùmarè kò ní í di ẹ̀tẹ́ kò ní í dìbàjẹ́ àìsàn ò ní wá yín wá láṣẹ Elédùmarè ikú ò ní gbọmọ pa lọ́wọ́ yín o ẹkú ìfẹ́ wa o ẹkú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà àdúpẹ́ lọ́wọ́ yín màmá wa ìyá mi ẹ̀gbọ́n mi olólùfẹ́ mi Yétúndé Adébọ̀ ẹ̀gbọ́n mi mo kí yín o ẹkú ìfẹ́ o ẹkú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà ẹkú gbogbo oore tẹ́ ẹ ṣe fún wa nígbà tá a wá sílé fún ètò ìfilọ́lẹ̀ Yorùbá ló làṣà mo gbà ládùúrà pé iwájú lọ́pẹ́ ibi tí yín ò mọ̀ ọ́rẹ́ sí ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ra kùndí ní owó tó tóbi dáadáa ìyá wa Yétúndé
débọ̀ wọ́n bá yín ṣe tí ó kàn yín lára lórílẹ̀‐èdè tá a wà iṣẹ́ tí wọ́n nu ẹ̀gbọ́n mi ẹ dàgbà ẹ dògbó ẹ ní dòkú lágbára Ọlọ́run ẹwà yín kò ní di ìbàjẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Káyọ̀dé Òdúyẹ̀mí Affairs àwọn ará Amẹ́ríkà bàbá mi àgbà níyìn ẹ ní fi àìsàn lùgbà láṣẹ Elédùmarè mo dúpẹ́ fásìlẹ́yìn tí ẹ̀ ń fẹ́tò Yorùbá ló làṣà iwájú lẹ́mọ̀ rè lágbára Ọlọ́run o bàbá wa ọ̀gbẹ́ni Victor Olúgbòde àwọn aláṣẹ ní Manchester mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìfẹ́ ẹ kú àtìlẹ́yìn tó Yorùbá ló làṣà lágbára Ọlọ́run iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí ọ̀gbẹ́ni Tókunbọ̀ Ààrẹ mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ kú ìfẹ́ ètò Yorùbá ló làṣà àdúpẹ́ lọ́wọ́ yín o ọmọ màmá Bọ́lá rẹ̀ akọrin ẹ̀mí gbòógì ẹ ṣeun fúnfẹ́ yín fún ètò Yorùbá ló làṣà ẹ ṣé fún àtìlẹ́yìn tẹ́ ń fún wa ẹ jẹ́ kó sú wa ẹ jẹ́ kó rẹ̀ wá àgbàládùra wípé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí láṣẹ àdániwáyé mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn tí wọ́n tún darapọ̀ mọ́ wa báyìí màmá wa Tinúkẹ́ Abbas Akínwálé mo ti dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú ìfẹ́ Adébáyọ̀ Jamiu Adéṣọlá wọ́n sọ wọ́n ní Adébí 80s convenience venture wọ́n ní general contractor import and export graphic design and lot more Ọlọ́run á máa fún yín ṣe o gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣe kí lẹ ti ẹ̀ fẹ́ gbé gan import and export wọ́n ń gbé mọ́tò wọ́n ń gbélé kí lẹ fẹ́ gbé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí wọn Adébáyọ̀ Jamiu Adéṣọlá bó bá sì jẹ́ wípé ẹ fẹ́ kí wọ́n máa yín ṣe ẹ fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó wá fẹ́ kí wọ́n máa yín ṣe prógráàmù ni ẹ fẹ́ kí wọ́n máa yín ṣe gbogbo ohun tẹ́ ẹ nílò ní iṣẹ́ tiwọn nù àrà ọ̀tún lọ́nà fi fún wọn ṣe kò wá ní sun yín kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run òkè lẹ́ẹ̀márì lágbára Ọlọ́run ẹ ṣé gan ni àdúpẹ́ lọ́wọ́ yín o Mrs. Pa John Ose, thank you very much for watching us, ma. I am allowed to speak a bit of English today because it's a special and thank you program. I just want to appreciate everybody that have been supporting this journey so far. Thank you for loving me. Thank you for loving the program. Thank you for being proud of your culture. Thank you for not forgetting your origin. Thank you for being able to say, no, this is where I'm from. It doesn't really matter who I am now, but I came from somewhere. I actually have a link to my origin. I just want to say thank you to you, ma. Arógunmáti Ọmọyẹni àbúrò mi mo gbà ládùúrà wípé òkè lọ́wọ́ rẹ̀ ó máa rè láṣẹ Elédùmarè. Ó ní ṣàìsàn gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, gbogbo yín pátápátá. Ọjọ́ ọpẹ́ ni lónìí, gbogbo yín náà mo sì ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo gbà ládùúrà pé wàá dàgbà wàá dògbò àní sunkún kòrò láṣẹ Elédùmarè. Àtìyàn kò ní jẹ́ dààmú fún ọ lágbára Ọlọ́run. Ọ̀gbẹ́ni olówó Porúkútì Azeez mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ kú ìfẹ́ ẹ kú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà. Mo gbà ládùúrà pé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ní láṣẹ Elédùmarè. Ẹ kú ìfẹ́ o ẹ kú àtìlẹ́yìn wa o òkè lẹ́mọ̀ rè lágbára Ọlọ́run. Ọ̀gbẹ́ni Ẹ̀sán Sefiu bàbá wa dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín o kò ní sọ ẹ̀yin náà sọ ẹ̀ ní rí dààmú láṣẹ Elédùmarè. Òkè lámọ̀ rè lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wá tún sọ sísàlẹ̀ ní màmá nìyẹn àbábúrò yín ọmọ píníṣin yín mọ̀nù ọmọ píníṣin yín ni àní sì sọ ìbànújẹ́ ò ní wọ ayé ẹnìkọ̀ọ̀kan nínú wa àwọn sọ̀rọ̀ là á sọyè ọ̀rọ̀ ó gbé wa débi gíga láṣẹ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. Kábíyèsí ọba Ọlátúnjí Olúyọmí mo dúpẹ́ lọ́wọ́ yín o mo kí orí adé o mo gbà ládùúrà wípé ẹ dàgbà ẹ dògbó àṣọpẹ́ lẹ́nu yín ẹ wàá fi èrìgì báyìí ẹ fi fọ òbí lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa o gbogbo ládéládé tó ń darapọ̀ mọ́ wa gbogbo yín pátápátá ni mo dúpẹ́ tí mo sì kí. Mo ní àkànṣe ètò Yorùbá ló làṣà òun ni tòní o adúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀gbẹ́ni Ẹ̀sán Sefiu wọ́n ní English is not allowed here Yorùbá ló ní àṣà èmi náà mọ àìsè èbò ṣùgbọ́n tá a bá ti fẹ́ ṣe tọlọ́pẹ́ báyìí nítorí pé àwọn èèyàn wa náà tí wọ́n gbọ́ Yorùbá wọ́n ń darapọ̀ mọ́ wa ogunlọ́gọ̀ wọn náà láti kí sẹ́yìn mo lè rúfin ọjọ́ kan ẹ̀yin náà lè rúfin ṣùgbọ́n fún ṣẹ́jú díẹ̀ ni ẹ mọ̀ pé kò sí èdè tó dùn mí mi gan nínú tàbí tó dùn mọ́ mi lẹ́nu túnde Yorùbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí láṣẹ Elédùmarè àwọn ò wá ní fi ìdààmú àìsàn kò ní jẹ́pin wa lágbára Ọlọ́run gbogbo yín pátápátá ni mo dúpẹ́ ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń wò wá tẹ̀ṣẹ̀ ń wọlé gbogbo yín náà ni mo dúpẹ́ òjíṣẹ́ Ọlọ́run pásítọ̀ Bímbọ́ Àjàyí wọ́n darapọ̀ mọ́ wa láti orílẹ̀-èdè Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o mo gbà ládùúrà wípé Ọlọ́run ó túbọ̀ mọ́ fún yín ní okun àti agbára ìjọ Ọlọ́run ò ní dàwó láṣẹ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun àdúpẹ́
Crown Anthony àwọn náà Crown Ọlá Anthony àwọn náà darapọ̀ mọ́ wa adúpẹ́ lọ́wọ́ yín iwájú iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ rè láṣẹ Elédùmarè. Màmá wa Mary yìí Ẹ̀bùn Àjàyí ìyá Bùkọ́lá Jídẹ̀rù akíyín káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Mo gbà ládùúrà wípé Ọlọ́run ò ní fi wá pa yín lẹ́kún ẹ̀mí sunkún lórí ọmọ ayọ̀ lórí ọmọ kò ní pẹ̀dín nínú ayé yín láṣẹ Elédùmarè ẹ wàá dàgbà ẹdògbó ìkorò ní wọlé yín tọmọtọmọ láṣẹ Elédùmarè. Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adéjùmọ̀ Aṣíwájú Yọ̀mí bàbá Sàlá ti wà nílùú Manchester ẹ̀gbọ́n mi dáadáa alátìlẹ́yìn ètò Yorùbá ló láṣà lẹ́jẹ́ olólùfẹ́ wa lẹ́jẹ́ ìrìn àjò yìí bó ṣe bẹ̀rẹ̀ náà kò kúkú ṣẹ̀yìn yín láṣẹ Elédùmarè. Mo gbà ládùúrà pé ẹ wàá mọ òkè ní lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín tilétilé tọmọtọmọ lágbára dániwáyé ẹ kú fẹ́ wá o ẹ kú àtìlẹ́yìn ètò Yorùbá ló láṣà. Ọ̀gbẹ́ni Ọláwọlé Azeez mo dúpẹ́ lọ́wọ́ yín pédépédé jílẹ̀lẹ̀ yín náà mo gbà ládùúrà wípé ẹ̀mí sì sọ o ìbànújẹ́ ò ní wọlé wa lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ dákúndábọ̀ ẹ má fi mọ ní orúkọ yín nìkan ẹ̀yin tẹ́ bá ń ṣòwò ẹ láǹfààní láti sọ tẹ́ǹtà kẹ́ fi sílẹ̀ bẹ́ẹ̀ tí ń fi sójú òpó báyìí èmi náà láǹfààní láti mọ kókìkì iṣẹ́ tẹ̀ ń ṣe nítorí pé ọpẹ́ ló bá dé lónìí kí n dúpẹ́ lọ́wọ́ yín kí n polówó tẹ̀ ń tà káwọn èèyàn náà láǹfààní láti mọ oríṣiríṣi ohun tẹ̀ ń ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Òjíṣẹ́ Ọlọ́run Michael Ereyemi àwọn náà ń darapọ̀ mọ́ wa òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Mo gbà ládùúrà wípé àmì òróró yín kò ní gbẹ lágbára Ọlọ́run. Oore ọ̀fẹ́ adániwáyé yóò túbọ̀ mọ́ wà pẹ̀lú yín ìjọ yín ò ní dàrú Ọlọ́run ó dìlé yín mú yóò dìjọ yín mú yóò di ìyàwó yín mú yóò di àwọn ọmọ yín mú. Ẹ wá ní ṣìṣọ ayé ò ní fi iṣẹ́ ìránṣẹ́ wọn ò ní fi bú yín. Ogun tí ò wá máa fi gagbága pẹ̀lú ìpè yín kò ní wọlé tọ̀ yín láṣẹ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ètò Yorùbá ló láṣà àkànṣe ètò tòní láti dúpẹ́ lọ́wọ́ yín ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ bí mo ṣe ń dúpẹ́ náà ni mo gbọ́dọ̀ mọ sọ ọ̀rọ̀ ọ̀yànjú tí mo mú dání wá. Ọ̀rọ̀ ọ̀yànjú tòní òun ni ìtẹ́lọ́rùn. Ẹ dákúdábọ̀ lábẹ́ bó tilẹ̀ wù kárí ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. Mo wí lẹ́ẹ̀kan mo ní ara àwọn àìsàn gbòógì tó ń ṣe ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn òun tún ni ìlara. Àwọn tí ò bá ní ìtẹ́lọ́rùn àwọn ní ìlara wọn a máa gùn okùn lára tó so wọ́n mú a máa gùn dáadáa. Àìsàn burúkú ńlá sì ni wọ́n ní kéèyàn ó kọ́kọ́ gbà tó bá ti gbà wípé ìka ò dọ́gba wípé Ọlọ́run tó ṣoore fún Táyé òun náà ló ṣe ti Kẹ́hìndé wípé Ọlọ́run ò sì gbàgbé ẹnì kọ̀ọ̀kan yóò mọ mú ayé dẹ̀yàn lọ́rùn. Ẹ dákun nínú ìrìn àjò wa bá a ti ń bọ́ lọ́rùn rìn bá a ṣe ń dàgbà ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ò gbàgbé ẹnì kọ̀ọ̀kan nínú wa. Ẹ jẹ́ ká jẹ́ ẹni tó mọ̀ọ́re ẹ jẹ́ ká máa fi ẹ̀mí ìmọ̀ọ́re wa ká máa fi hàn ní gbogbo ìgbà wípé Ọlọ́run ò ṣe o. Bàbá wa Fọ́tòmí Manchester ayàwòrán àgbà àjìnlẹ̀ ọmọ Yorùbá àtàtà lẹ́jẹ́ ẹ sì tún jẹ́ oníṣẹ́ ọwọ́ gbòógì. Fọ́tòmí Manchester bóyá fẹ́ yàwòrán ni bàbá wa Ọlọ́run fi rán wọn ni ogunlọ́gọ̀ iṣẹ́ wọn ló ń bẹ káàkiri tẹ bá lọ wádìí iṣẹ́ wọn náà ẹ rí iṣẹ́ ribiribi òun ni wọ́n ń ṣe. Mo gbà ládùúrà pé iwájú òkè lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí o. Ọ̀gbẹ́ni Emmanuel Òṣìbọ̀wálé ẹ ṣeun pé ẹ darapọ̀ mọ́ ètò Yorùbá ló láṣà. Mo gbà ládùúrà pé gbogbo ìdáwọ́lé yín ìbànújẹ́ ò ní wọbẹ̀ láṣẹ Elédùmarè. Ẹ̀gbọ́n wa màmá wa Scholastica Noze thank you very much for joining us ma. Ẹ ṣé gan o àdúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn fún ètò Yorùbá ló láṣà. Ẹ jẹ́ kó sú wa ẹ jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ kó sú wa ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá wa Dikin Ọjà Edward we thank you very much ẹ ṣé gan ni àdúpẹ́ lọ́wọ́ yín wípé kò sú wa agbáládùúrà wípé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí láṣẹ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí mo bá sì láǹfààní láti dárúkọ yín bóyá wọn ò tí ì rí mi àwọn onímọ̀ ẹ̀rọ mi sì ń ṣiṣẹ́ takuntakun gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín agbáládùúrà pé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí láṣẹ Elédùmarè. Ọba Abímbọ́lá Akilẹ̀ Balógun àdúpẹ́ lọ́wọ́ yín o kábíyèsí àdúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa agbáládùúrà wípé iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ ré sí láṣẹ Elédùmarè. Ìbànújẹ́ ò ní wọlé yín ìdààmú kéré ó pọ̀ ní láṣẹ Elédùmarè kò ní jẹ́ fún yín àdúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà nílé ní jẹ́ ọjọ́ ọpẹ́ ni wọn ò gbọdọ̀ mọ́ dúpẹ́ nítorí pé bọ́mọdé bá dúpẹ́ orí àná ó ti dandan kó tún rí ní ìgbà
bàbá wa Ọláyínká Anífowóṣe Adéọ̀ṣun adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ó nira fún mi díẹ̀ láti pò kọ yín torí bẹ́ẹ̀ ti kọ Ọláyínká n kò yé mi mọ́ Ọláyínká wa náà lẹ́tí bẹ́ẹ̀ ti kọ́ ìgan ikọ́ tàwọn èbó lẹ́kọ́ yìí Ọlọ́run kó ṣàánú wa ní o adúpẹ́ lọ́wọ́ yín fàtìlẹ́yìn yín pẹ̀lú ètò Yorùbá ló làṣà òkè òkè lẹ́mọ̀ rìn lágbára Ọlọ́run màmá wa ọláàánú kan Aláò Latif Tìmílẹ́yìn alájà alágbóore mo gbẹ̀yìn náà ni ìyá dáadáa bí amọ̀ tòótọ́ lẹ jẹ́ bí mo tiẹ̀ ti ń wò yìí tí mo ti rántí pé ó yẹ kẹ́ ẹ̀ darapọ̀ létò Yorùbá ló làṣà gbogbo àwọn èèyàn náà sì ti ń gbọ́ wa báyìí láìpẹ́ nìsín wọ́n rí yín torí wọ́n gbé ọjọ́ lé yín lọ́wọ́ ni màmá wa Ẹ̀gbá tinútòde ìyàwó Ẹ̀gbá Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú wa àgbà ọ̀jì ẹlẹ́jẹ́ nílùú tí a wà yìí Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ o gbogbo àwọn nǹkan tó wá ń dùn mọ́ yín nínú ayé ò ní fi pa yín lẹ́kún tọmọtọmọ lágbára Ọlọ́run girama àjìnlẹ̀ ìyá abiyamọ tòótọ́ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo ní ẹ̀mí yóò gùn láṣẹ Elédùmarè lágbára Ọlọ́run ìdààmú ò ní wọlé tọ̀ ní tọmọtọmọ lágbára Ọlọ́run ọ̀gbẹ́ni ẹnì sọpù akọrin gbòógì ní gbogbo wa la mọ̀ ní ohun yóò wá nìkan létí ọmọ aráyé lágbára Ọlọ́run òkè òkè lẹ́mọ̀ rè adúpẹ́ lọ́wọ́ yín o Ọ̀túnba Adéyẹmí Òṣómókù káró lè làákólóyè Ọ̀túnba mo dúpẹ́ lọ́wọ́ yín bó ni wọn ò bá ṣe dúpẹ́ tó ṣé nínú wíwo Yorùbá ló làṣà ni àbí nínú bẹ́ẹ̀ ṣe ń pín Yorùbá ló làṣà nínú gbogbo ẹgbẹ́ tẹ ní lórí ìkànnì Kọjú Síwèé ẹ̀ ń gbà wá láàyè láti pín ìròyìn Yorùbá ló làṣà lọ́sọ̀ọ̀sẹ̀ Ọ̀túnba okúnlẹ̀ mo sọ wípé ẹ ṣé o àtìlẹ́yìn yín àwọn ọ̀rọ̀ gbóríyìn tẹ́ ẹ̀ fílẹ̀ fétò òní ò jẹ́ kó sú wa o mo gbàládùúrà pé ẹ dàgbà ẹ dògbò àdúpẹ́ lọ́wọ́ yín Ọ̀túnba lágbára Ọlọ́run iwájú lẹ́ẹ̀máre ìbànújẹ́ òní wọlé tọ̀ yín tọmọtọmọ tẹbí tara yín mo dúpẹ́ lọ́wọ́ yín. Àṣírí Abo investment DJ Àṣírí Abo kan Manchester ni ẹ wá fẹ́ ṣayẹyẹ ẹ wá ń wẹ̀ tí ó ṣe kọlù sí wa ní ìbàdí o èmi náà ti débẹ̀ mo ti dóríṣiríṣi ayẹyẹ tí DJ Àṣírí Abo tó dáwọn ni wọ́n fún wa lórin àti jójójó ìjó aláyọ̀ amòye ìjìnlẹ̀ agbẹjọ́rò ọ̀tún àwọn tí ẹ̀ mọ́ sọ nǹkan kan wá mọ́ sọ pé àwọn gangan lọkọ mi ipò ètò kí bàbá Jítẹ́rù kí wọ́n ya sẹ́ńpẹ́ o DJ Àṣírí Abo ẹ dákúdábọ̀ tẹ bá ní ìnáwó kí ìnáwó tẹ fẹ́ ṣe ẹ kàn sí wọn DJ Àṣírí Abo bí wọ́n ṣe ń wò wá ẹ Àṣírí Abo HB lórúkọ wọn ẹ lè fi wáyà ránṣẹ́ sí wọn tẹ bá ti dárúkọ Yorùbá ló làṣà kódà wọ́n kì í lẹ́yìn mo sì mọ̀ pé wọ́n fà yín mọ́ra nítorí olólùfẹ́ ètò Yorùbá ló làṣà làwọn náà dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Pastor Michael Èrèyẹmí wọ́n ní thank you my sister ẹ̀yin lẹ ṣeun jù mo ti mọ̀ yín lọ́jọ́ tó ti pẹ́ mo wá gbàládùúrà wípé lágbára Ọlọ́run ìpè yín ò ní dìbàjẹ́ o Ọlọ́run ó di ìjọ rẹ̀ mú Ọlọ́run ó túbọ̀ mọ́ fún yín ṣe lágbára Ọlọ́run màmá wa olóyè ni wọ́n àgbà ọ̀jẹ̀ ni wọ́n jẹ́ nílùú Manchester màmá dáadáa kí Ọlọ́run dákun dábọ̀ kó dá màmá sí fún wa màmá wa Yèyé Oge Adùn Àkànmú Dòsùnmú ìyá dáadáa ìyá alálùbáríkà ìyá rere òbí ni wọ́n jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ òǹwo ni wọ́n jẹ́ fún ogunlọ́gọ̀ wa nílùú tá a wà yìí kò sí ibi tí ẹ ti ń ṣe nǹkan rere tí màmá yìí ò ní dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pòrírí iṣẹ́ rere wọn mo wá gbàládùúrà fún yín pé màmá gbogbo ètò òkú tẹ́ lò nílé ayé lágbára Ọlọ́run ẹ̀ ní fàìsàn ló gbà ó ayé ò ní fọmọ pa yín lẹ́kún ayé ò ní fiṣẹ́ pa yín lẹ́kún ògbóǹtarìgì nọ́ọ̀sì ni wọ́n àwọn gangan lágbá ọjẹ nídìí iṣẹ́ yìí màmá mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ oyè tẹ́ ẹ jẹ́ ẹ ń tún lù ṣe ní Yèyé Oge sì níyín ẹwà yín ò wá ní dògbò Yèyé Oge Adùn Àkànmú Dòsùnmú ẹ dàgbà ẹ dògbò màmá wa débi mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ kú àtìlẹ́yìn tó Yorùbá ló làṣà o mo gbàládùúrà pé ẹ ní ṣàìsàn o ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín ọdún yìí yóò san yín sówó yóò san yín sálàáfíà yóò san yín sàìkú baálé ọ̀rọ̀ òkè òkè lẹ́mọ̀ọ́rì lágbára Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀gbẹ́ni Fẹ́mi Awóyẹmí ọdún tí mo ti mọ bàbá mi ọdún yìí ti gùn gan-an ní ara àwọn àgbà ọ̀jẹ̀ nílùú Manchester tower olólùfẹ́ àṣà òsì làwọn náà jẹ́ mo gbàládùúrà wípé ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní bàjẹ́ ìbànújẹ́ ò ní wọ ọ̀rọ̀ yín iṣẹ́ yín ò wá nídìíṣẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé o nítorí pé ẹ ń darapọ̀ mọ́ wa ẹ kú fún ètò Yorùbá ló làṣà iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí yóò mọ̀ ré sí láṣẹ Elédùmarè
àdúpẹ́ lọ́wọ́ yín. Ọmọọba Kọ́lá Abọ́dúndé, inú wa dùn wípé ẹ tún ti ń darapọ̀ mọ́ wa padà. Ọmọọba kan Manchester kan ní ilé Abọ́dúndé náà ni wọ́n ṣe. Lágbára Ọlọ́run ìdààmú ò ní wọlé tọ̀ yín lágbára Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run Michael Èríyẹmí, wọ́n ní Blueberry Mortgages Manchester, wọ́n ní gbogbo àwa pàtàkì jùlọ àwa àtọ̀hún rìn wá, ẹ má jẹ́ àfọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà jẹun. Ẹ fẹ́ ra lé ni, ẹ kàn sí wọn. Gbogbo bí wọ́n ṣe kọ́ yín ọ̀nà tẹ́tọ̀ tẹ́ ẹ̀ ní ayálégbé ogún ọdún nílùú èbó, ó yẹ kéèyàn yẹra rẹ̀ wò. Blueberry Mortgages, ẹ fẹ́ ra lé tíyàn túmọ̀ sínú téèyàn ra lé tíyàn sì ra mọ́ sanwó rẹ̀ lóṣooṣù. Àwọn ó ràn yín lọ́wọ́. Àwọn náà ń bẹ pẹ̀lú wa báyìí. Wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀ 079 465 62703. Ẹ pè wọ́n fún ìwádìí gbogbo ọ̀nà tó máa fi lè ràn yín lọ́wọ́. Ẹ dákun dábọ̀ ẹ pè wọ́n, ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Ọlájídé Ajíṣọlá, olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ní tipẹ́tipẹ́ náà lẹ́sìn tí ń kí ètò Yorùbá ló làṣà lẹ́yìn. Mo gbàládùra wípé ọdún tuntun tá a jọ wà yóò sàn wá sówó, yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀, ayọ̀ lọ́tún ayọ̀ lósì fún gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ́lé sí. Ọ̀gbẹ́ni Olúyọ̀lé Mọ́gàjí Olúyọ̀lé Adégòkè tèmi, mo ti kí yín lẹ́ẹ̀kan, ó tuntun yín kì í. Ọwọ́ ọ̀tún Papa Alhaji Abbas Àkàndé Òbésèré ọmọ Rápálá, Olúyọ̀lé kan Mọ́gàjí wa kan ìlú Ìbàdàn wa kan, èèyàn kan ṣoṣo tó jẹ́ pé agbára wọn ọ̀pọ̀lọpọ̀ agbára ni. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín gan lásán ń darí káàkiri ni. Ògbóǹtarìgì olólùfẹ́ àti alátìlẹyìn ètò Yorùbá ló làṣà lẹ jẹ́. Mo wá gbàládùra pé gbogbo tó jẹ́ àrídùnnú fún yín ayé ò ní fi pa yín lẹ́kún o. Ẹ kú ìfẹ́ mi o, ẹ kú àtìlẹyìn ètò Yorùbá ló làṣà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tó wù yín láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Yorùbá ló làṣà lórí ìkànnì WhatsApp, ẹ láǹfààní láti fi wáyà ránṣẹ́ sí wa wípé ká darapọ̀ mọ́ yín, kẹ́yìn náà tún lè máa rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́. A ní ẹgbẹ́ Yorùbá ló làṣà lórí WhatsApp, níbi tí gbogbo wa ti máa ń fọ̀rọ̀ jomi tó rọrùn bára wa sọ̀rọ̀, tí àwọn èèyàn ti máa ń béèrè tó jẹ máa àṣà àti ṣe, tí àwọn èèyàn sì máa ń dá wọn lóhùn. Ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa. Dúpẹ́ lọ́wọ́ yín. Màmá wa Olúwafísáyọ̀ Adé, àdúpẹ́ lọ́wọ́ yín o màmá wa, inú mi mọ̀ dùn o. Mo dúpẹ́ fún àǹfààní. Olórí mi yín, èèyàn ńlá ni yín, èmi mọ̀ yín dáadáa. Mo gbàládùra wípé ẹ̀mí sunkún lórí ọmọ, ìkorò ní wọlé tọ̀ yín, òkè lẹ́ẹ̀mọ́ rè láṣà dáni wáyé. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo wá gbàládùra pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Malubi Abubakar, thank you very much for joining us. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀gbẹ́ni Fistan Gustin, thank you for joining us. If I believe and understand that your name doesn't sound Yoruba, I will speak English because I'm only allowed to do so today. Thank you so much for your love. Thank you for your support for Yorùbá ló làṣà. Ọ̀gbẹ́ni Idris Àyìnlá Ọládìméjì Àjàsá olóko ńlá, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo gbàládùra pé kò ní sí yín, kò ní rẹ̀ yín. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Ojú gbogbo wa yóò mọ ọrọ́dún o. A ní fi àìsàn lò gbà. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Gbogbo wa láàrin ìbùkún tá a dì mọ́ ọdún yìí, tá a lè sọ pé ọdún ya 2020 àwọn oore tọ́lọ̀ ń ṣe fún wa ní a dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ̀rin yín bá. Ọ̀gbẹ́ni Abdulrasheed Salman, ẹ ṣé gan o, a dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. Jagun Ọpẹ́yẹmí Nasiruddin, a dúpẹ́ lọ́wọ́ yín o. Mo kí wa kú oríire, a kú ọdún tuntun, a kú ayọ̀ ọdún tuntun, àní kan ìdààmú lágbára náà. Àfà Kéwúyẹmí Abdulaziz, mo ní kéwú ti yẹ yín náà, kéwú ò ní já yín kulẹ̀ láṣẹ Elédùmarè, òkè lẹ́mọ̀ rìn. Gbogbo wa àsìtẹ́ bá fi ń bọ́ gbogbo wa yóò mọ ṣiṣẹ́ ọ̀tún náà ayé gbogbo wa. Ọ̀rọ̀ wá ní sunyín sọ o, ní sọ èyí tí ó kó yín sí dààmú. Ẹ ṣeun gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀gbẹ́ni Jimoh Taofeek, ẹ ṣé gan fún ìfẹ́ àti àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà. Inú mi dùn wípé ẹ darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ tún darapọ̀ mọ́ wa tó jẹ́ pé bóyá n ò tí ì láǹfààní láti dárúkọ yín, bóyá n ò tí ì rí yín ni. Alhaji Egbiola Rafiu, ẹ ṣeun o, ẹ kú fún ètò Yorùbá ló làṣà. Mo dúpẹ́ lọ́wọ́ yín, àmọ́rí yín bá lágbára Ọlọ́run ọba. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín. HRM Ọba Ọlátúnjí Olúyọmí, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú fún ètò Yorùbá ló làṣà.
iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ rí lágbára ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín. ìmáàmù mi láti ìlọrin ìmáàmù Idris Soliu ẹ ṣeun gbogbo àdúrà tẹ́ ṣe fún wa nínú ẹgbẹ́ Yorùbá ló làṣà níjọ Jímọ̀ tó kọjá gbogbo ẹ̀ mo ṣàmì sí mo wá gbàládùn àpáwa náà ò ní sọkún lórí yín o bàbá mi ẹ ṣeun o imam ẹ̀yin náà lẹ fọ èrè fún wa nínú gbọ̀ngàn Yorùbá ló làṣà níjọ tá a ṣayẹyẹ mo gbé Ọlọ́run ga o mo gbé Ọlọ́run ga kódà mo ṣe Allahu Akbar fún títóbi Ọlọ́run lórí ayé yín nítorí pé iṣẹ́ tẹ́ gbé dání iṣẹ́ ńlá ni ní sunkún lórí yín o ọdún tuntun yìí yóò san wá sówó yóò san wá sọmọ yóò san wá sálàáfíà imam òkè lẹ́ẹ̀mọ́ rè lágbára Ọlọ́run àìsàn ò ní fi lé yín kò ní fi àgọ́ ara yín ṣe bùgbé ẹ kú ìfẹ́ àti àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà o àmọ́ lóore o àdúpẹ́ o oore tẹ́ ẹ ṣe fún wa ní kọ̀rọ̀ oore gbangba imam mo kí yín o ìlú Ìlọrin ò ní bàjẹ́ Ìlọrin Àfọ̀njá ẹ kú ìfẹ́ ẹ sì kú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi lọ ọ̀rọ̀ yanjú tòní òun náà ni ìtẹ́lọ́rùn mo ti sọ̀rọ̀ nípa àwọn téèyàn ò mọ̀ rí lára ẹni tí ò bá nítẹ́lọ́rùn tí gbogbo owó fi yẹra wa wò ojú kòkòrò ara àwọn tó máa ń wà lára ẹni tí ò bá nítẹ́lọ́rùn nù ẹni tí ò bá nítẹ́lọ́rùn àwọn ni wọ́n máa ń jẹ́ aláìmoore ẹ̀dá wọn èé dúpẹ́ páwọn tiẹ̀ ń bẹ láàyè wọn èé dúpẹ́ páwọn tiẹ̀ rí jẹ ẹni tí ò bá ti nítẹ́lọ́rùn kò lè mọ oore tọ́lọ́run ṣe fún un ara àwọn àìsàn tẹ́ni tí ò bá tún wá nítẹ́lọ́rùn tí mọ́ ní òun náà ní ìlara mo ti sọ̀rọ̀ nípa ìlara ká gbà téèyàn bá ti gbà fọ́lọ́run ó ní sinmi kéèyàn mọ dúpẹ́ tọ́lọ́run ti ṣe fún un torí olóore àṣetán ni ìgbà àtàkókò ní sì fi ṣiṣẹ́ rẹ̀ ká mọ̀ jẹ́ ti ń pọ̀ lọ́run níjà ọ̀gbẹ́ni Ezekiah Olúṣẹ́gun Ṣóbándé àwọn náà ń darapọ̀ mọ́ wa báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú fún ètò Yorùbá ló làṣà mo gbà ládùúrà wípé òkè lẹ́ẹ̀mọ́ rè lágbára Ọlọ́run ẹni tẹ́ bá ń wò wá tẹ́ ní òwò tàbí ẹni iṣẹ́ ọwọ́ if you have any handy business or you are into business like I said please leave your name and contact details gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé ẹ̀yin náà ní òwò ẹ dákun ẹ fi orúkọ yín sílẹ̀ àtòun tẹ́ ń ṣe kí àwọn èèyàn lè ní àǹfààní láti mọ nǹkan tẹ́ ń ṣe mo sì sọ wípé torí pé ó jẹ́ àkànṣe ètò mo láǹfààní láti sọ òyìnbó díẹ̀ lónìí nítorí gbogbo àwọn tí ò gbọ́ Yorùbá táwọn náà ń darapọ̀ mọ́ wa bí ẹ̀gbọ́n mi tó tún wọlé pẹ̀lú wa ní ìsinmi ọ̀gbẹ́ni Okonkwo Linus Obi Mr. Okonkwo Linus Obi thank you so much sir thank you for your love thank you for your likes thank you for supporting Yorùbá ló làṣà we can't do anything without your love and support. I just want to appreciate everybody once again. I pray that year 2020 will be a steady year. It will be a specific year that will be connected to so many blessings for all of us. Ẹ ṣé o, ẹ kú àtìlẹ́yìn wa o, a lè dá ṣe ìfẹ́ yín, àtìlẹ́yìn yín, àdúrà yín, ọ̀rọ̀ gbóríyìn yín, òun ni ò jẹ́ kó sú wa o, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tí ò bá tún nítẹ́lọ́rùn àrùn títún máa ń wà lára wọn. Òun náà ni fífi orí wí orí èyìnbó ní comparison kéèyàn mọ̀ fi bóò ni ti Táyé ṣe wá tóbi díẹ̀ ju tèmi lọ báyìí bóò ni ti Kẹ́hìndé ṣe tóbi ju tèmi lọ báyìí téèyàn ò bá ti nítẹ́lọ́rùn èyàn ò mọ̀ wo aago aláago sáré ni ẹ tó bá sì ti ń wo aago aláago sáré ó di dandan kíru ẹni bí ò ṣubú ẹni tí ò bá ti nítẹ́lọ́rùn yóò mọ̀ sáré yóò mọ̀ sáré yóò mọ̀ sáré yóò mọ̀ sáré yóò mọ̀ wò kí ló dé tí Táyé ṣe rí báyìí kí ló dé tí Kẹ́hìndé ṣe rí báyìí ìtẹ́lọ́rùn ni ò sí ẹ dákun ẹ kò jẹ́ ká ya láìmoore ẹ jẹ́ ká jẹ́ ọlọ́pẹ́ nínú àwọn oore tọ́lọ́run ti ṣe fún wa oore tọ́lọ́run ti ṣe fún wa gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ kìí ṣe ẹ̀tọ́ àánú la rí gbà ni torí pé aláàánú la dáni wáyé ẹ tó bá sì wú yóò ṣàánú fún ẹ má jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́run àwọn èyí tọ́lọ́run ti ṣe ká dúpẹ́ ẹ̀yún ká sì nígbàgbọ́ pé yóò tún ṣe sí fún wa ká mọ̀ jẹ́ni tó ń bu ẹnu àtẹ́lu ẹlẹ́dàá rẹ̀ nípasẹ̀ ìwà lára nípasẹ̀ ìwà ojú kòkòrò nípasẹ̀ ìwà pé ká mọ̀ fi Táyé wé Kẹ́hìndé olóore àgbọ̀n ọ̀gbẹ́ni kìí ṣe pé yóò ṣoore kò wá ní sóore kankan mọ́ ńlẹ̀ orí àgbọ̀n ọ̀gbẹ́ni ń bẹ lọ́dọ̀ Elédùà kò sì lè tán bẹ̀ láyé títí láéláé lórí Ọlọ́run ó mọ̀ kàn sí tí ó mọ̀ pé káàkiri ẹ jẹ́ ẹni tó ní tó mọ̀ọ́re tó ní ìtẹ́lọ́rùn tó ń fi gbogbo ògbà dúpẹ́ ẹ jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ ara àwọn ẹ̀bùn téèyàn gan lè fún ara rẹ̀ jù ó ní kéèyàn mọ̀ dúpẹ́ nípa ara rẹ̀ kó o wúra rẹ̀ kó o ní Ọlọ́run mọ̀ ṣe o
ojú mi lórí báyìí ẹ̀kẹ́ mi ló dúró wọn èmi á mọ̀ sọ ẹnu mi lórí owó tó báyìí ọlọ́run mọ̀ ṣe mo mọ̀ dúpẹ́ orí mi mọ̀ rèé ọlọ́run mọ̀ ṣe agbára mi rèé èmi mo rí rùmúrùmú báyìí lẹ́ẹ̀dẹ̀ẹ̀bà ọkọ mi ọlọ́run mọ̀ ṣe ara àwọn ọpẹ́ tó yà mọ̀ dúnú ká mọ̀ forí wórí ẹ mọ̀ wo ti táyé ibi tí a bá ti ń sáré kẹ̀kẹ́ kéèyàn lọ rèé kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ torí ọlọ́run owú ni o ẹ̀jẹ̀ á jẹ́ ẹni tó mọ̀ tó ní oore tó sì mọ̀ pẹ́ dún. ara àwọn àrùn tẹ́ntí ò bá tún nítẹ́lọ́rùn tó mọ́ ní òun náà ni wípé kéèyàn mọ̀ ṣe àfarawé bóyá olọ́rẹ̀ẹ́ kan ní ìsìn ìtọ́rẹ́ òun ní òní kí wọn náà wá fẹ́ mọ ọdọ́gbọ́n bí ẹni kó rí bí ò bá sì bọ̀ ẹ̀yin àgbà náà lẹ́sọ̀ ẹni àti ní ògbọ̀ ẹni tá à ń tì ní ògbọ́n ìyẹn túmọ̀ sí pé ẹni tó ń tìyàn báyìí kò gan ó bó bá gbéra rẹ̀ dúró wọ́n ṣàmọ̀ tì ọ́ lọ ṣùgbọ́n ẹni tá à ń tì tí ń bẹ́wájú tá à ń tì gangan ní ògbọ́n ẹ̀jẹ̀ ayára wa ká lu ọpọlọ orí ara wa mo fi ẹnikẹ́ni wéra rẹ̀ ọ̀tọ̀ládọ̀ nílò kúkú ń bọ̀ lé ayé ibi tẹ́ ẹjọ́ wá gan ibi wọ́n ti gbé bí nù ibi ti sọnù tó ti dá wá nù inú túmọ̀ sí pé n tó dà ní ti dáadáa gbogbo tọ́lọ́run ó ṣe fún ẹ gbogbo ẹ̀ pátápátá òun lọ́nà ti ní kò sí ẹjẹ́ nìtẹ́lọ́rùn káyé forí wí orí káyé mọ pókìkí pé kí wá ló dé tẹ́ni báyìí ṣe ní báyìí kí ló dé tẹ́mi ò ṣe ní báyìí àjò láyé ìrìn àjò lóníkálukú wá sì ń tọ̀ ẹ mọ̀já fi oore títí wa ká mọ̀ fi wé ti lágbájá àbí ti tàmẹ̀dùn olóore lọ́lọ́run o kìí sì ṣèkà àṣekàn mọ́ kò sí ní kábíyèsí wa pẹ̀lú ọlọ́run tó ṣoore fún gbogbo wa ni gbogbo oore ni mo ṣe fóníkálukú ó di eléyìí ẹ dákun dábọ̀ nítorí adániwáyé ẹ jẹ́ kí ẹ̀mí ìtẹ́lọ́rùn wa ó túbọ̀ gbòòrò sí nínú ọdún tuntun tá a wà yìí ká jẹ́ ọlọ́pẹ́ ká jẹ́ ẹni tó mọ oore káyé bu ẹnu àtẹ́ lu gbogbo àwọn oore tọ́lọ́run ti ṣe fún wa ká mọ dúpẹ́ orí ẹ̀mí wa lóòrèkóòrè ká mọ dúpẹ́ orí wíwà láàyè ká mọ dúpẹ́ lórí ẹbí wa ẹgbẹ́ ọmọ gbangba tí wọ́n pè wá wọlé wọ́n ní kéèyàn dúpẹ́ lórí ọmọ tọ́lọ́run fún kéèyàn dúpẹ́ lórí ọkọ tó ní kéèyàn dúpẹ́ lórí ìyàwó tó ní kéèyàn dúpẹ́ lórí iṣẹ́ tó ń ṣe nítorí wípé kò sí bó ti lè burú tó èyí ò ní nǹkan jùlọ kan lọ ní ìka òjọba ẹ dákun dábọ̀ ẹ̀jẹ̀ ajé ẹni tó mọ rírì oore ọlọ́run ní ṣe kì í ṣèyàn mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà ẹ dàgbà ẹ dògbó láṣẹ Elédùmarè àwòkọ́ṣe rere lẹ jẹ́ fún ogunlọ́gọ̀ gbogbo wa pátápátá àgbàládùra pé yóò máa ju yín ṣe o ní kúkú ọ̀wọ̀wọ̀ lágbára Ọlọ́run ẹ ti sọ̀rọ̀ là gbogbo ọ̀là tẹ wá ní ìbànújẹ́ òní wọbẹ̀ láṣẹ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa mo gbà ládùúrà wípé ẹ mọ òkè ní òkè náà lẹ́mọ̀ rè lágbára Ọlọ́run ọ̀gbẹ́ni Ọláwálé Azeez àwọn náà ń darapọ̀ mọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀kú ìfẹ́ wa ẹ̀kú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà àkànṣe ètò ní tòní kò sì sí ẹjọ́ méjì tá a fẹ́ rò ju wípé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ̀jí olólùfẹ́ ètò Yorùbá ló làṣà a sì sanwó wá àmú ọ̀rọ̀ ìyànjú bí tíbà àmúdániwá òun náà ní ìtẹ́lọ́rùn ẹ dákun dábọ̀ ẹ jẹ́ ká jẹ́ ọlọ́pẹ́ ẹ jẹ́ ká jẹ́ ẹni tó mọ rírì ọpẹ́ ẹ jẹ́ ká jẹ́ ẹni tó mọ rírì oore tọ́lọ́run ti ṣe fún ẹ jẹ́ kí ẹ̀mí ìtẹ́lọ́rùn wa kó túbọ̀ gbòòrò sí nínú ọdún tuntun tá a mú yìí káyé mọ́ jẹnu káyé mọ́ bu ẹnu àtẹ́ káyé mọ́ sọ̀rọ̀ òdì sí ẹlẹ́dàá wa nítorí pé olóore la jẹ́ ara àwọn tí Ọlọ́run ṣe lóore náà la jẹ́ kí ló ń tá àti ìmíta fẹ́ para wa lé lórí àkókò wà fún gbogbo àwọn nǹkan yìí tí bá ń bẹnu àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ náà ní òkùnkùn wa Ọlọ́run ó ṣe fún wa ẹ dákun dábọ̀ nítorí Ọlọ́run ẹ mọ̀ jà sáré ju kádàrá wa lọ Ọlọ́run bá kádàrá ṣiṣẹ́ ń bá àkókò ṣiṣẹ́ kò sì sóhun kó ń tá a lè rò bá a nílò tájániwá yóò tí mọ̀ bá a nílò rẹ̀ ń bọ̀ kúkú jò ń ló mọ wá ṣó ṣeé ṣe fẹ́ni tó bá mọ̀ èèyàn láti mọ̀ mọ̀ tí ó yẹ èèyàn rẹ̀ Ọlọ́run mọ̀ tí ó yẹ wà ìfọkànbalẹ̀ ó ṣe pàtàkì nínú ayé gbogbo wa ẹ dákun dábọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí ìtẹ́lọ́rùn wa kó túbọ̀ gbòòrò sí lọ́dún yìí ẹ mọ̀ jà ṣojú kòkòrò ẹ mọ̀ jà ṣèlára ẹnikẹ́ni Ọlọ́run ti ní oore oníkálukú fún ẹ mọ̀ jà sáré kẹ̀kẹ́ kálọ̀ rè kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ dákun dábọ̀ àwọn àrùn dẹ́ẹ̀tì orílára ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn náà ní ìgbéraga ẹ jọ̀ọ́ ìgbéraga mọ́ gbéni yílẹ̀ àmọ́ gbéni ṣubú ni
kèé gbé ní débi tó ga nílé ayé. Ẹni tó bá ti gbéra rẹ̀ gan ó túmọ̀ sí pé òun gan ti gbéra rẹ̀ sókè fún ara rẹ̀. Ọlọ́run nìkan ní sì mọ́ gbẹ̀dà àgbà tẹ̀dá ọ̀nà jákulẹ̀. Fúdi eléyìí ẹ dákun nítorí Ọlọ́run. Oríṣiríṣi ìbùkún ló ń bẹ nínú ẹni tó bá ní ìtẹ́lọ́rùn. Tíyàn bá jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn, ó di dandan kéèyàn tó rí oore tó pọ̀ sí gbà sí lọ́dọ̀ Ọlọ́run ọba. Kódà láàárín àwọn èèyàn síra wa, tó bá jẹ́ pé a ní ìtẹ́lọ́rùn, ẹlòmíì ni ó kàn wù yóò wò pé mo fẹ́ ṣàánú ẹni báyìí. Nígbà tí èṣẹ́ ẹni tó jẹ́ pé o ṣàmọ́ gúnpá gúnṣẹ̀ ṣàmọ́ yẹn retí rẹ̀ bó wá ló ti jẹ́ ó yẹ kémi náà nílé. Gẹ́gẹ́ bí bàbá ọmọ Bákọ́lá Abọ́dúndé tó ṣe sọ, wọ́n ní èyí ó lè fi kú òjijì bú torí ẹni tí ò bá nítẹ́lọ́rùn ó lè kánjú para rẹ̀ níbi tó bá ti ń sáré káàkiri. Ọlọ́run má jẹ́ á kú òjijì, kó má fi kú burúkú, kó má fi ṣe ìpín tiwa lọ́dún yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ọ́re ká túbọ̀ mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóore tó ti ṣe. Kò jù báyìí lọ o, mo sì mọ̀ pé lágbára Ọlọ́run ó ṣàánú gbogbo wa pátápátá. Ìbànújẹ́ ò ní wọlé tẹnìkọ̀ọ̀kan nínú wa. Kábíyèsí Olúgbémiga Aníyìkáyé gbayé, ẹ ṣeun nítorí pé ẹ darapọ̀ mọ́ wa. Mo rí pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé pẹ̀lú wa báyìí. Mo gbà ládùúrà wípé òkè òkè lẹ́ẹ̀mọ́ rìn láṣẹ Elédùmarè. Ẹ kú fún ètò Yorùbá ló làṣà, àdúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹ́yìn, fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, ẹ ń jẹ́ kó sú wa. A gbà ládùúrà wípé òkè òkè lẹ́ẹ̀mọ́ rìn lágbára Ọlọ́run. Bàbá wa Ayọ̀túndé Bákàrè, inú wa dùn pé ẹ̀yin náà ń darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà. A gbà ládùúrà wípé iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí yóò mọ eré sí láṣẹ Elédùmarè. Ìdààmú kò ní wọlé tọ̀ yín tọmọtọmọ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá pátápátá, gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ oore àtìlẹ́yìn, a dúpẹ́ ọ̀rọ̀ gbóríyìn tẹ́ ẹ̀ ń fún ètò Yorùbá ló làṣà. A dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ fi hàn wá, tẹ́ ẹ̀ jẹ́ kó sú wa, tẹ́ ẹ̀ jẹ́ kó rẹ̀ wá. Àtìlẹ́yìn gbogbo yín pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín. A gbà ládùúrà wípé ẹ mọ̀ ga ni o, ẹ ní jábọ́ láṣẹ Elédùmarè. Gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín. Àwa sọ síwájú pé gbogbo oore tẹ́ ẹ fẹ́ nínú ọdún tuntun yìí, gbogbo ẹ̀ pátápátá ní òtò oníkàlùkù yín lọ́wọ́ lágbára Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá wa òjíṣẹ́ Ọlọ́run Peter Adésílé, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Èní a fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni. Mo sì gbà ládùúrà wípé iwájú lẹ́ẹ̀máa rè lágbára Ọlọ́run. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ látọwọ́ yín o. Ọ̀rọ̀ tẹ́ ń sọ àti oríṣiríṣi ìpè tí Ọlọ́run fún yín kò ní dìbàjẹ́. Iṣẹ́ ìránṣẹ́ yín kò ní dòbu lágbára Ọlọ́run. Ọdún tuntun ya 2020 tá a wà nù rẹ̀ yìí yóò sàn yín sí àlàáfíà, ìgbéga nínú iṣẹ́ ìránṣẹ́, ìgbéga nínú iṣẹ́ yín, ilé yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run Peter Adésílé fi dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú fẹ́. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tíṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, abẹ́ tí ń darapọ̀ mọ́ wa náà ni mo ní àǹfààní láti dárúkọ kí n sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ mọ̀ wípé ẹ̀ẹ̀kan báyìí náà ni ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ni àkànṣe ètò yìí mọ́ ń wáyé tí mo máa ń láǹfààní láti dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá wa Tyson Olúfọdún, ara àwọn gbòógì ìlú Manchester tá a wà yìí, a dúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa. Mo gbà ládùúrà wípé ilé yín ò ní bàjẹ́, ọ̀nà yín ò ní bàjẹ́, iṣẹ́ yín ò ní dòbu lágbára Ọlọ́run. Ayọ̀ òun náà yóò jẹ́ pín yín. Ọdún tuntun yìí yóò sàn yín sówó, yóò sàn yín sọ́mọ lágbára Ọlọ́run. Ẹ bá ń kí ìyàwó lórí o, ẹ bá ń kí wọn, ẹ bá ń kí ìyàwó Tẹ́mi Olúfọdún, ilé yín ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Ọ̀gbẹ́ni Francis Oyenuga, àwọn tèmi gangan, ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o bàbá mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo gbà ládùúrà wípé ilé yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín lágbára Ọlọ́run. Àṣẹ wájú lágbára Ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú yín lágbára Ọlọ́run. Òkè lọ́wọ́ yín ò mọ̀ rè. Bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Francis Oyenuga, èèyàn tèmi bámbàm, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá ń kí màmá wo olórí, a dúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run. Òkè lẹ́ẹ̀máa rè lágbára Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín. Olórí Mọ́rẹ́níkejì Àdùnní Àdè, ìyàwó ẹ̀gbọ́n mi, aláṣẹ irú oúnjẹ wo lẹ fẹ́ sè fún ayẹyẹ, ẹ kàn sí wọn. Mọ́rẹ́níkejì Àdùnní Àdè, iṣẹ́ tiwọn nù, wọ́n bá yín sí ẹ̀fẹ́ lákàjẹ, Ọlọ́run ló fi fún wọn. Olórí lẹ́ẹ̀dẹ̀ bàbá mi, ẹ ṣáà mọ náwó ẹ̀gbọ́n mi lọ, ẹ mọ́ wẹ̀yìn o, ẹ mọ́ ná lọ ní ẹ̀yin lẹ ní, ọwọ́ yín ló wà. Gbogbo báńkàdì wọn ọwọ́ yín pátápátá ló wà. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, ẹ kú àtìlẹ́yìn ni, ẹ kú àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà, ẹ kú fẹ́ ìjìnlẹ̀. Aláyọ̀ ní yín, ìbànújẹ́ ò ní wọlé yín tọmọtọmọ lágbára Ọlọ́run. Ọdún yóò wá san gbogbo wa sówó, yóò san wá sọ́mọ, yóò san wá sí àlàáfíà, yóò san wá sí ìgbéga. Ìbànújẹ́ ò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa.
mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo sì gbàládùúrà wípé gbogbo nǹkan tó múnú yín dùn ayé ò ní fi pa yín lẹ́kùn ìyá mi dáadáa Mọ́rẹ́níkejì Àdùnní Àdé mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa John Ayọ̀dèjì olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ní bàbá wa mo dúpẹ́ àtìlẹ́yìn tẹ́ ṣe fẹ́tò Yorùbá ló làṣà ní kọ̀rọ̀ àti tẹ́ ṣe ní gbangba mo wá gbàládùúrà wípé ọdún yìí yóò san yín sí àlàáfíà yóò san yín sí owó yóò san yín sí ìfọ̀kànbalẹ̀ ní sunkún òkorò lórí àwọn ọmọ yín o bàbá mi bàbá wa John Ayọ̀dèjì ilé yín ò ní bàjẹ́ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú fún ètò Yorùbá lílàṣà bàbá wa ní ẹ kú ètò olóòtú ẹnu ọpẹ́ kò ní kan láṣìírí àmì o ẹnu ọpẹ́ gbogbo wa ò ní kan àní sunkún ìkorò agbára Ọlọ́run ẹnu ọpẹ́ wa ò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú fẹ́ ẹ kú àtìlẹ́yìn ètò Yorùbá lílàṣà ẹ dàgbà ẹ dògbò ọdún yẹn àsán wá sọmọ ìyá mi Fọláṣadé Ògúndé àwọn òmùlẹ̀ ní èèyàn dáadáa èèyàn ríbiríbi mo wí fún yín mo ní iṣẹ́ owó oníkálukú ẹ láǹfààní láti kọ́ sí ojú ìkànnì lè ní ìyá wa àwọn aláṣepé ológe ṣíṣe ni wọ́n tẹ bá fẹ́ wé gèlè tẹ fẹ́ kun àtíkè tójú yín ò mọ̀ tán náà wáíwáíwáíwáí olówó mílíọ̀nù tún ni wọ́n gbéyàn fẹ́ gbé mílíọ̀nù 10 lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá yín gbé débẹ̀ Fọláṣadé Ògúndé àti mọ́ra tipẹ́tipẹ́ nílùú Manchester tàwa yìí awẹ́lẹ́wà tiwa ni wọ́n ó jábọ́ kò fọ́ èyí ò lè mọ̀ pé buy one get four free yín nítorí kí ẹwà yẹn ó sì dúró síbẹ̀ beautiful lady with a blessed heart mo nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ mo gbà á ládùúrà wípé ilé yín ò ní bàjẹ́ ayé ò ní fọmọ bá yín jà o ìyá mi dáadáa Fọláṣadé Ògúndé òkè lọ́wọ́ gbogbo owó mọ̀ rè lágbára Ọlọ́run ìyá Mọ́rẹ́níkejì Àdùnní Àdé wọ́n ní àmì Jésù ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ mà èmi náà dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo sì gbà á ládùúrà pé òwò yín kò ní di òwọ́wọ́ lágbára Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yín àkọ́ṣe ètò òun lètò Yorùbá ló làṣà lónìí ètò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà kí n sì mú ọ̀rọ̀ yànjú ráńpẹ́ tí mo mú dání wá ọ̀rọ̀ yànjú tí mo sì mú wá òun náà ní ìtẹ́lọ́rùn ẹ jọ̀ọ́ ọdún tuntun tá a wọ̀ yìí ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn ẹ má jẹ́ ká máa fi orí wí orí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká bi ẹlẹ́dàá wa ẹlẹ́dàá mi ò ṣé ọ̀nà mi lélẹ́yìí ṣé lè rọ̀ mọ́ tèmi nítẹ́lọ́rùn nírú irú ọkọ tó fẹ́ nítẹ́lọ́rùn nínú irú ọmọ tọ́lọ́run fún ẹ nítẹ́lọ́rùn nínú iṣẹ́ tó ń ṣe tó bá tiẹ̀ ń fẹ́ sí mọ́ sọ fọ́lọ́run rẹ̀ àmọ́ mọ́ sọ̀rọ̀ òdì sẹ́lẹ̀dàá rẹ̀ màmá wa Kenny Olúwatìmílẹ́yìn ọ̀rọ̀ ìṣítí ti Manchester àwọn lolùdarí ètò yìí àwọn ni Ọlọ́run gbélé lọ́wọ́ pàtàkì jùlọ fún àwa mọ̀lẹ́bí oríṣiríṣi ọ̀rọ̀ ìyànjú ni wọ́n mú gbà wá lórí ètò ọ̀rọ̀ ìṣítí ní gbogbo ọjọ́ Ẹtì òní wọ́n mọ̀ ṣe ètò ní dédé aago 7 ìrọ̀lẹ́ ẹ dákun màmá wa náà ń darapọ̀ mọ́ wa sọ̀rọ̀sọ̀rọ̀ líwá àtẹ̀yìn àtẹ̀mí mo ní àní ṣìṣọ́ lágbára Ọlọ́run àwọn sọ̀rọ̀ là á sọ̀rọ̀ yè á sọ̀rọ̀ jẹ́ èèyàn ní lágbára Ọlọ́run ó wà á túbọ̀ mọ́ fún gbogbo wa ṣe o ilé yín ò wá ní dàrú torí ògo òpè tẹ́ gbé dání ni ayé ò ní fi lé bá yín jà wọn ò ní fi lé bá àwọn ọmọ yín jà lágbára Ọlọ́run ìdààmú ò ní wọlé tọ̀ yín lágbára Ọlọ́run ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ẹ̀yin lẹ́nu ọjọ́ òní àkànṣe ètò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ni gbogbo èrè tọ́lọ́run ti wá dì sínú ọdún yìí kò ní fún ẹnì kọ̀ọ̀kan nínú wa rú ẹ wá bá ń kí bàbá mi o màmá wa Kenny Olúwatìmílẹ́yìn ẹ bá ń kí bàbá mi o ẹni mo gbà ládùúrà pé ìfẹ́ yín èjì òwúrọ̀ ni ìbànújẹ́ ò ní wọlé yín láṣẹ Elédùmarè màmá wa ní ẹ kú ètò àsìkò ọdún tuntun bẹ́ẹ̀ ni gbogbo wa la kú ọdún tuntun àṣọdúnmọ́dún ni tiwa lágbára Ọlọ́run àwọn ò ní bọ́dún yìí lọ àní bọ́dún yìí rìn ojú wa tá a fi rí ọdún ní òun náà láti fi rẹ́ ní lágbára Ọlọ́run ayọ̀ òní ò jẹ́ pé wa ìbànújẹ́ ò ní wọlé pẹ̀lú kọ̀ọ̀kan nínú wa lágbára Ọlọ́run bá gbogbo ẹni tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ètò Yorùbá ló làṣà òun náà lẹ́rìí ọjọ́jọ́ ìsinmi rà á ṣètò ní dédé aago 4 ìrọ̀lẹ́ kò sì sí méjì tí ètò Yorùbá ló làṣà ń polongo ju wípé Yorùbá ló ní àṣà àwa la ní ká ṣe àfihàn rẹ̀ ká jẹ́ káwọn èèyàn máa dúró ayọ̀ tí ń bẹ nínú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá àṣà àtiṣe ilẹ̀ Yorùbá kì í ṣohun ìdọ̀tí ẹ dákúndábọ̀ ẹ mọ́ nù wá àmọ́ jẹ olólùfẹ́ àṣà la jẹ́ ara àṣà àtiṣe ilẹ̀ Yorùbá láṣọ ọrùn mi òun lèdè tí mò ń sọ yìí òun ló ń jẹ ilẹ̀ Yorùbá ó ní ìlẹ̀kẹ̀ ọrùn mi àṣà Yorùbá dáa
ó sì dáa, ó lógo ohun tó sì dáa. Màmá wa ní àmì Jésù, èmi náà fi Adédèmú ní àmì Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Problem mo ní ìpolówó ráńpẹ́ tí mo fẹ́ sáré sọ̀rọ̀ nípa rẹ̀. Leguru Foundation in association with Wurola Foundation wọ́n ń pè yín síbi ayẹyẹ road safety awareness pàtàkì jùlọ kábíyèsí wa tí wọ́n darapọ̀ mọ́ ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá. Road safety awareness ọ̀kadà riders ṣe mọ̀ pé gbogbo àwọn ọlọ́kadà ó ṣe pàtàkì ká mọ̀ ṣe díẹ̀díẹ̀. Ẹ dákun kékulé ó gbọ́ kó sọ fún toko. Gbogbo àwa tá à ń wa ọ̀kadà pátápátá gbogbo wa gangan ni àkórí yìí ló dálé lórí. Ẹ dákun ibikíbi tó ní kálukú wa bá wà. Ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí 2nd February 2020 ní dédé aago 2 sí 5 ìrọ̀lẹ́. Ibi tí ó sì ti wáyé òun náà ní Skyview Hotels and Suites Onírúgbá Ìjẹ̀bú Òde ní Ògùn State. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń bọ̀ níbẹ̀ láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ road safety awareness fún àwọn ọlọ́kadà. Ọlọ́mọdé àkókò òjijì jẹ́ mọ̀ pé tá a bá mọ gbogbo tó yẹ ká dé sórí, tá a bá mọ ọ̀nà tó yẹ ká gbé gbà àní kúkú ọ̀wọ̀wọ̀. Ẹ dákun dábọ̀ kékulé kó sọ fún toko. Leguru Foundation àwọn ni wọ́n fẹ́ ṣe ètò yìí. Àwọn àti Wurola Foundation ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ ni wọ́n jọ fẹ́ ṣe lé road safety awareness ọ̀kadà riders. Yóò wáyé ní ọjọ́ kejì oṣù kejì 2nd February year 2020 ní ìlú Ìjẹ̀bú Òde ní Skyview Hotel and Suites Onírúgbá Ìjẹ̀bú Òde Ògùn State ní dédé aago 2 sí 5 ìrọ̀lẹ́. Láǹfààní èmi náà tún ṣe àfihàn àwòrán pélébé sí orí ìkànnì ti Yorùbá ló làṣà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ wádìí nípa rẹ̀. Ẹ lè láǹfààní láti mọ̀ sí gbogbo yín pátápátá. Kò làkí Ọlọ́run ó sì fún wa ṣe Elédùmarè. Ìkéde yìí ń wáyé láti ọwọ́ Leguru Àjísà àwọn ni wọ́n ṣe ìkéde. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà agbègbè bíi pé káwà bí títí di ọ̀la ni mo rí pé wákàtí 2 wa ó ti pé tán báyìí ó kàn kù ìṣẹ́jú péréje díẹ̀ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti ṣe kí n súré kí n sọ ìdáhùn béèrè wa torí ìjọ tí gbogbo wa bá pàdé irú béèrè yìí ká bá lè mọ ìdáhùn tá a fún kọ́nà ń dákun dábọ̀ kó ṣàánú wa. Ìbéèrè àkọ́kọ́ tí ń bẹ lọ́wọ́ mi ẹni tó fẹ́ pa ṣágà tó ń ṣe oògùn ìdádúró bí ìgbà tí ènìyàn ń da ọmọ rí igbá délẹ̀ tó ń yín àgbàdo sí ni. Ìwọ tíyàwó rẹ̀ ń ṣe ṣìnà tó wá ń ṣe oògùn ìdádúró rí pé ó kọjá bẹ́ẹ̀ kọ́ lọ ṣàánú fún wa ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn wo ni Yorùbá ń pè ní ìyàwó àkọ́gbé ìyálé ilé nínú ẹbí ìyàwó àkọ́kọ́ ẹni tó bá jẹ́ ìyàwó àkọ́kọ́ ìyálé ilé nínú ẹbí ìyàwó àkọ́kọ́ tó bá jẹ́ pé ibi olórogún ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀. Àwọn ọmọ wo ni Yorùbá ń pè ni wọ́n ń fún ní orúkọ yìí Kúmólú. Ọmọ tí a bí lẹ́yìn tí olórí ẹbí bá kú, tí olórí mọ̀lẹ́bí tó bá kú, táwa bí ọmọ òkìtì tí olórí ẹbí bá kú à ń pè wọ́n ní Kúmólú. Parí òwe yìí ọmọ tó ń bẹ lókèrè ń ló lè mọ ilé nítorí pé ilé kòkó òun lẹ̀yà gbẹ́ńké o ilé kòkó lẹ̀yà gbẹ́ńké. A ní kí ni orúkọ mìíràn fún àwọn èjìrẹ́ tá a bá fẹ́ pè wọ́n léjìrẹ́ nílẹ̀ Yorùbá kí ni orúkọ tá a bá fẹ́ pè wọ́n níbejì kí ni orúkọ mìíràn fún wọn. Èjìrẹ́ Ẹ̀dújọbí bàbá wa náà ṣàlàyé bẹ́ẹ̀ ọmọ ńlá ni wọ́n ọmọ ọ̀tún ni wọ́n ìwá sì fún wọn àgbà pé òkìkí láàmú lágbára Ọlọ́run. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ṣé á yóò kún fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí presentation ìgbékalẹ̀ ní Yorùbá rẹ̀ repetition àwítúwí repetition kéèyàn mọ tún nǹkan àwítúwí òní repetition option ìwọ̀ fún òní option. Màmá wa Ajia Tekis Adérẹ̀mí Amusa àwọn náà ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà. Ìyá mi tó jẹ́ pé gbogbo ògbà lẹ́yìn ṣà ń dán Ọlọ́run ń jẹ́ bẹ́ẹ̀ tí ń kàtíkè ó ń dúró rẹ́gí lára yín ẹwà yín ò ní jògùn lágbára Ọlọ́run. Ológo ni yín gbogbo ìgbàkúgbà tá a bá ń rí yín náà nínú wa ń dùn ayé ò wá ní fi yín pa wá lẹ́kùn. Adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn ètò Yorùbá ló làṣà. Inú wa dùn pé ẹ darapọ̀ mọ́ wa inú wa sì dùn pé ẹ ń wò wá ẹ ń súre fún wa ẹ sì ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ gbóríyìn. Mo gbà ládùúrà wípé ọdún yìí yóò sàn wá sówó yóò sàn wá sọ́mọ o ní fàìsàn ló gba Ajia Tekis Adérẹ̀mí Amusa mo dúpẹ́ lọ́wọ́ ní ẹkú fún ètò Yorùbá ló làṣà. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà bóyá gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ gbìyànjú àti pè wá
tẹ́ ẹ̀ láǹfààní àti pè wá wọlé mo fẹ́ mọ fi eléyìí mo fẹ́ mọ fi ṣe ìlọ lórí ètò lónìí nítorí pé aago 6 wa ó ti rọra wẹ́rẹ́. mo dúpẹ́ fún àtìlẹ́yìn Yorùbá bọ̀ wọ́n ní ọpẹ́ ní mọ́ gbẹ̀dá sílé ayé. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi, ẹ̀yin mọ̀mọ́ mi, ẹ̀yin alátìlẹ́yìn, ẹ̀yin olólùfẹ́, ẹ̀yin ọ̀rẹ́, ẹ̀yin ojúlùmọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà jákèjádò àgbáńláyé. orílẹ̀-èdè Nàìjíríà ni o, orílẹ̀-èdè wa tá a wà yìí ni o, láti ìlú Faransé ni o, Jámánì ni o, káàkiri àgbáńláyé gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. mo sì ń fi dá yín lójú pé ètò yóò ṣeé ṣe tí kì í bá ṣe ìfẹ́ àti àtìlẹ́yìn tẹ́ ní fún wa. mo wá gbàládùúrà wípé gbogbo nǹkan tó ń dùn mọ́ gbogbo yín nínú pátápátá ayé ò ní fi pa yín lẹ́kún o. ẹ kú ìfẹ́ ètò Yorùbá ló làṣà o, ẹ kú ìfẹ́ wa o. ọmọọba Abímbọ́lá Adéwọlé dúró gbìtàn ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni mo dúpẹ́ lọ́wọ́ yín o, torí pé àkànṣe ètò lè ní ẹ ti wà pẹ̀lú Yorùbá ló làṣà láti bẹ̀rẹ̀. mo gbàládùúrà wípé ayé ò ní pa yín lẹ́kún, ìdùnnú yín kò ní dìbàjẹ́. ẹ bá ń kí olórí o, ilé yín ò ní dàrú, gbogbo tó ń fún yín láyọ̀ pátápátá ayé ò ní fi pa yín lẹ́kún o. ẹ ṣé o, ẹ kú ìfẹ́ ètò Yorùbá ló làṣà. ọmọọba Abímbọ́lá Adéwọlé dúró gbìtàn mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o. ọ̀gbẹ́ni Olúṣọlá Adéwálé Sulaimon wọ́n ní well done, ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. Yorùbá ní yiniyini kẹ́ni ṣèmí, ẹ ṣé fún bẹ́ẹ̀ tí ń yìn wá, fún bẹ́ẹ̀ ṣe ń wò wá, fún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa, bẹ́ẹ̀ ṣe ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ gbóríyìn lè sílẹ̀. wọ́n ní ẹ kú ètò, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́, àmì àṣẹ bàbá mi. mo dúpẹ́ lọ́wọ́ yín o, Ọlọ́run ó túbọ̀ mọ ràn yín náà lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. ọmọọba Abímbọ́lá dúró gbìtàn wọ́n ní a kú ètò, bẹ́ẹ̀ ni bàbá mi, gbogbo wa pátápátá la kú ètò. aago 4 láti bẹ̀rẹ̀, aago 6 sì ti lù báyìí. àkànṣe ètò ó ní tòní láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. mo dúpẹ́ lọ́wọ́ yín o. igi kan báyìí kò lè dá igbó gbé, kò tiẹ̀ lè dá nǹkan kan ṣe nínú igbó ni, yóò kàn dá wà ní tí ò bá rẹ́ ní kúnra. ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ jẹ́ kí ìran yìí ò kú, ẹ ṣèràn ìlàbí kú, ẹ dúró tì wá, ẹ kì wá lẹ́yìn. bẹ́ẹ̀ tí ń wò wá, lẹ́ ń pè wá, lẹ́ ń gbàdúrà fún wa, lẹ́ ń fi ọ̀rọ̀ gbóríyìn lẹ̀ fún wa. mo wá gbàládùúrà pé ọdún yìí ọdún ọ̀tun yóò jẹ́ nínú ayé gbogbo wa pátápátá, tilé toko káàkiri àgbáńlá ayé. gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bùkọ́lá Ajítẹ́rù lórúkọ tèmi. mo sì ń ṣèlérí fún yín pé n ò ní jọra mi lójú. ọmọ ni mo jẹ́ fún gbogbo yín, ọ̀rẹ́ ni mo jẹ́ fún gbogbo yín. ẹ dákúndábọ̀, ìfẹ́ wa kò ní dìbàjẹ́. ẹ wá mọ́ gbàgbé, iṣẹ́ mi ò pé méjì. tẹ bá fẹ́ ṣe ayẹyẹ tàbí àwọn alága dúró tàbí alága jókòó tó ń yanrantí dáadáa, ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 079-4-9-8-4-8-0 ibikíbi tẹ bá ti fẹ́ ṣe ayẹyẹ, tó bá jẹ́ orílẹ̀-èdè tá a wà ní, tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní, káàkiri àgbáńlá ayé, ẹ kàn sí wa. tẹ bá tiẹ̀ tún jẹ́ olólùfẹ́ ètò Yorùbá ló làṣà, àǹfààní àti mú ìdá 10 nínú owó yín ó ń bẹ fún wa. tẹ bá ṣàtìdárúkọ yìí tá a sì mọ̀ pé ẹ mọ́ wò wá, á fún yín ní ìdá 10 nínú owó tó yẹ kẹ́ ẹ san. adúpẹ́ lọ́wọ́ yín. ọ̀gbẹ́ni Babátúndé Àkàndé, àwọn náà ṣe ń darapọ̀ mọ́ wa. mo fẹ́ fi eléyìí mo fẹ́ fi dágbére fún wa. gbogbo ẹni tí à láǹfààní àti wò wá láti bẹ̀rẹ̀ láǹfààní láti bẹ̀rẹ̀, nítorí pé ohun tí mo sọ̀rọ̀ lé lórí lónìí ò ní ìtẹ́lọ́rùn. lọ́dún yìí ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn lábẹ́ bó tilẹ̀ wù kó rí. ẹ má jẹ́ ká ṣe ojú kòkòrò, ẹ jẹ́ kó ń ta ní kó tẹ́ wa lọ́rùn, ká sì nígbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe àlékún oore fún wa. àní ṣàìsàn lágbára dániwáyé, ìbànújẹ́ ò ní wọlé ẹnì kọ̀ọ̀kan nínú wa. inú mi dùn, ayọ̀ mi sì kún. ẹ ṣé o, ẹ àánú àrígbà, àní ṣìrìn. ìpàdé gbogbo wa bí oyin tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. ire o, ó dàbọ̀. ẹ ṣeun, adúpẹ́. Yorùbá ló làṣà, àwa la lédè, èdè Yorùbá tiwantiwa. àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. àṣà Yorùbá gbọ́dọ̀ parun. àṣà tí ṣe ilẹ̀ wa kò má gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Yorùbá ló làṣà, àwa la lédè wa. ètò Yorùbá ló làṣà pẹ̀lú Bùkọ́lá Ajítẹ́rù.